Your last time to was by kilo bashe. Wọ́n ṣe rìn. Ó wá di ẹlẹ́kìló báyìí. Ó ti di mẹ́rin lẹ́yìn. So, eléyìí sìn ló máa di ẹ̀ka. Bẹ́ẹ̀ni. Joshua máa ń ronú rárá ṣá. Ẹ máa ronú mà. Then kí ló fún ẹ ní assurance wípé má ní ìfẹ́fẹ́? Mo nígbàgbọ́ pé máa fẹ́ mi. Ṣé o wà all right? Àǹtí ẹ̀jọ̀ máa. Because mi ò feel bẹ́ẹ̀. Ṣé kò kí ń dùn ẹ́ tá a bá ń ṣe ni? Ó máa ń dùn mí mà. Ó máa ń dùn ẹ́. Irú èèyàn wo ló jẹ́ náà máa ní? O ready, o ready. O mọ̀ pa rọ́bà ìdáàbòbò. Doctor, tí máa lo rọ́bà ìdáàbòbò kò lè dùn. Will you shut up? So you are one of those men that believe pé ẹ̀ láti ṣe flesh to flesh. Àwa délẹ̀ tún ẹ̀ máa wá máa wọn ọlọ́mọ ẹ̀ máa gbé wọn káàkiri kan lọ máa ṣẹ́yún. O ò níṣẹ́ lọ́wọ́, o dẹ̀ ń bóbìnrin sùn ò lo rọ́bà ìdáàbòbò. Tó bá mọ̀ pé o ò fẹ́ lo rọ́bà, then don't do it. My friend, mo sorry, mi ò lè ṣe. Doctor, ẹjọ́ máa help mi ò níṣẹ́ lọ́wọ́. Gbogbo èyí tí mo ń ṣe látijọ́ ìgan ó lòdì sí òfin iṣẹ́ yìí, but àwa náà kàn ń ṣe pé kakàn tún lè fi rí tọ́rọ́ kọ́bọ̀ ni. Mi dẹ̀ lè jẹ́ kókó tiẹ̀ bá tèmi. Tó mi lè jẹ́ kó jẹ́ positive sense. Wọ́n ní bẹ́ẹ̀ ilé bí òṣì. Mo ní patient tí mo fẹ́ attend. Ẹjọ́ Adike bọ́sà ní ọ́fíìsì mi. Nurse. Ẹjọ́ mo ò níṣẹ́ lọ́wọ́. Ṣé o wà all right? Ẹ bọ́sẹ̀. Ìbàdàn ni mo wà o. Ìbàdàn ni mo wẹ̀ o. Ìbàdàn ni mo wà o. Ìbàdàn ni mo wẹ̀ o. Ìbàdàn ni mo wà o. Ẹ wá gbà mí. Ọmọ ẹ̀ mú ẹyẹ tí ń kọ lóye fọ́kọ̀ mu ni. Ajani. Ajani. Ọmọ ẹ̀ á gbé ẹyẹ tí ń kọ ní mi ni. Ajani. Bá mi kí ló dé? Ó ní ẹ̀ burú ni. Àbí ṣé wèrè ń bẹ lára ẹni? Ṣé òun tá a gbó sọ nísìnyí? Sójú òun lọ́yẹ̀ kọ́ wà lásìkò. Ṣé kọ̀ ẹ̀kọ́ sóò ní lọ bí sẹ́nu nìyí? Mo gbàgbé láti wí fún yín ni ìyá ọ̀gá mi ló bímọ. Ìyá ọ̀gá rẹ bímọ. Wọ́n bímọ. Àbúrò ní búkú ni ìyá ọ̀gá rẹ ni. Ó tún bímọ, ìyá ọ̀gá tiẹ̀ tún bímọ. Bẹ́ẹ̀ni. Àbí ẹni tí bàbá ọ̀gá rẹ gan ni, nítorí kí ìyá ọ̀gá rẹ mọ́lẹ̀. Wèrè náà méjèèjì ni, kò sí family planning lọ́dọ̀ tiẹ̀ ni, no family planning. Oṣù mi o. Irú ọ̀dà àdá wò rí? Ṣé ìyún ní ọjọ́ lọ bí sẹ́lónì? Ọya àfẹ́ mo ti jú mi, ọya àfẹ́ dídé ibiṣẹ́ yá. Ẹ dákun bá mi ẹ ní sùúrù mo ti fẹ́ rí yín tẹ́lẹ̀ gan. Ṣé rí yín mo lálàá kan lẹ́nu ọjọ́ mẹ́ta àlá tí ń sì la iṣẹ́ wẹ́dà wọn fẹ́ ṣe mọ́ rárá ẹ wo gbogbo ọwọ́ mi. Àjàní ṣé iná wẹ́dà tàn sí ọ lójú ni àbọ̀ fọ́ ọ lójú? A máa ń bá ń lọ́wọ́. Ìwọ tó ń kọ́ṣẹ́ wẹ́dà tó o ti mọ̀ pé a máa bọ̀ ọ̀rọ̀ ń gbà kankan. Àbí ṣé orí ẹ ò pin ni? Ibo ló tiẹ̀ tí gbogbo èdè náà tó ń sọ lẹ́yìn? Àìgbébí rẹ díjọ́ ọmọ sọ gbogbo náà tó ń sọ lẹ́nu. Ọ̀dà kò burú. Kí lẹ wá fẹ́ mọ̀ ṣe báyìí o? Yóò dáa fún yín bá mi ẹni tó wá kí yín lọ́mọ ò ní gbé yín lọ́mọ lọ iṣẹ́ tó ń wọn ẹlẹ́dàá mi gangan iṣẹ́ ọ̀sán kíká ni. Iṣẹ́ ọ̀sán kíká ló wù mí sí. Ó fẹ́ máa ká ọsàn. Ẹ wá gbà mí wá dáadáa wò léye. Ìwọ gbọ́ nílẹ̀ Yorùbá pé ẹnìkan ń fi ọsàn kíká ń fi ṣiṣẹ́ jẹun. Iṣẹ́ táwọn àtàyàn mọ̀ mí yànnú. Ọ̀dà adaràn po ṣé ìfẹ́ ló ti fẹ́ máa kárí àmọ́dẹ́kẹ́ kálí mọ́ bí wàá bọ̀ wá bí sọ́ọ̀bù sí. Ibi tẹ́ ẹ bá ti rí ń pọ̀ dání bá mi ṣé ẹ wá rí bí n bá bẹ̀rẹ̀ sí ọsàn kíká gbogbo lè yọ ọkùn fọ́sàn. Èyí náà ti da kò sí wàhálà wá o wá gbọ́ o kì í ṣe pé tábọ̀ wá bí tó ti máa ká ọsàn nísìn tó wá ń ké o tún ṣe mọ́ o ọ̀fẹ́ máa ká kòkò àbí àgbálùmọ̀ kọ sáàyè ẹ o. èmi ọ̀sìn sí àgbálùmọ̀ tí ò lówó lórí àbí mò ń rí yàrúkà tí ń ta mẹ́ta 5 naira èmi. Kò sí wàhálà àbọ̀ wá igi tí wọ́n fi ń já ọsàn kọ́ ọmọ ọjà tó ti yọ kò sí wàhálà kọ́ ọmọ tó wá kọ́ ọ̀tá jẹ́ pé sóhun rẹ̀ gbà náà. ń bá mi ẹ má lè bí ń pa mí. Lọ bí iṣẹ́ ọba ti bẹ̀rẹ̀ sí ọsàn ọmọ jẹun. Ṣé ebi ọ̀wà pa mí kú ni. Bọ́ jẹ lánàá. ń wo ìjẹ tòní. Máa pọ̀ tó ọjẹ́ kọ́ ọmọ tó gbé mi kó jura kan mi. Bá mi. Ọ̀dà ayé ọ̀yà wọ́n sún rẹ̀ sọ́gbà. Bá bẹ̀rẹ̀ sí ọsàn kíká pẹ̀yìn tẹ̀ ń bẹ lábà wa yẹn gbé gbogbo onúlé yóò kún fọ́sàn wọ́n fún ọlọ́sàn ọmọ ọsàn ó. wo ìwọ ọmọ bá wí. orí ẹ kò ní tàbí alájẹ. kí ni. olórí burúkú ni ọ wo orí ẹ ti dàrú. olórí burúkú ni ọ ló jẹ bẹ́ẹ̀.
wèrè mo bú wèrè rẹ́rìn. Odò ti wá o odò kò ní dáa fún ọ. Kí ni. Irisẹ́ abúlé ní burúkú. Káàárọ̀ ni. Ayé káàárọ̀ ni. Ẹ wo àwa náà tún ti ní èèyàn kan ní wá join company wa yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí ẹ ṣe mọ̀ nípa iṣẹ́ yìí bẹ́ẹ̀ náà mo ṣe fẹ́ kẹ́ ti iṣẹ́ yẹn nítorí bàbá tó mú wá fún mi bí bàbá ni bàbá náà ṣe jẹ́ fún mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́ bá mi dárúkọ ẹ fún àwọn yòókù ẹ. Báṣáwà lórúkọ mi. Kí ni jẹ́ Báṣáwà? Orúkọ mi nu. Ẹ wo ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún yín orúkọ tó bá wù ni ìyàn ń jẹ́ lẹ́yìn òdì olórúkọ òun ni ẹ wá wò ẹ̀yin náà ẹ dárúkọ yín fún ẹ bá àmọ́ ọdún èèyàn tẹ́ jẹ́. Èmi ni glass captain níbà orúkọ tèmi òun ni ààrẹ mi. Gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá Adio lórúkọ mi. Gẹ́gẹ́ bí igbákẹta orúkọ tèmi ní Jaiye Ajani. Òjó lórúkọ tèmi. Òjó. Ọ̀dà bá. Ṣé wàá rí apá mi tó dàbí kangaroo? Ẹ mọ̀ pé mo lè ṣiṣẹ́. Wọ́n fi iṣẹ́ ràn yín sí. Ẹ mọ̀ pé iṣẹ́ ń bẹ lára mi. Abana ọ̀rọ̀ àwọn bọ́ìsì wa ní gáréèjì wa yìí ṣé a ní tètè wá nǹkan ṣe sí kó tó get out of hand. sí Abi sórí ọ̀rọ̀ wọn guys yẹn kọ́ ni kókó báyìí nsìn ebi ń pa mí tá bá jẹun tán à sọ̀rọ̀ wọn. Jumi. Mo ń bọ̀. Jùmọ̀kẹ́. Come do káàró ká sùn kí lára lè fẹ́ mu. Ọkọ mi ẹjọ́ nítorí Ọlọ́run. Ọbẹ̀ yẹn ò ní pẹ́rẹ́dì nsìn má bá yín gbé wá. Kí ló ń ṣe ẹ̀ náà ṣé omi ṣan ló yẹ kó gbọ́ àná àbí kó gbọ́ bẹ̀ wá. Ọbẹ̀ náà ń bọ̀ ẹ ní sùúrù. Láago mélòó mi ò láìkẹ́ ẹ̀ náà. Mo ń bọ̀. Káàbọ̀ má bínú sí i jẹ́ ká máa ṣọwọ́ kó tó di pé ọbẹ̀ máa dé níbi ẹ̀. Mo ṣe máa ṣọwọ́ sílẹ̀ kọ́ bẹ̀ tó dé irú àṣà wò pálapàla wò ni. Wàá ṣe bàtà tó kún bàtà tó tó. Mo jẹ pọlẹ lórí. Má bínú. Ẹ lò ṣára yín yáṣá ṣé fẹ́ da tábàkì mo rú fún mi ni. Ok ẹ ní sùúrù máa pè yín padà ẹ fún mi 15 minutes máa pè yín padà ẹ fún 15 minutes ṣé o fẹ́ kí n ṣó ohun àbí ó dà máa pè yín padà. Ṣé àwọn bọ́ìsì tún ti bẹ̀rẹ̀ wàhálà? Abana ṣé kò sí nǹkan mìíràn rẹ̀ bí ìṣá kíkọ bọ́ síta kí lọ ra magi tí máa fi sọ́bẹ̀ kí tó dé ẹ ti gbọ́ bẹ̀ kí ló dé ẹ̀dẹ̀ ní sùúrù náà. ṣé jóná àgbà tí mo ti fẹ́ ẹ ṣé mo bu ọbẹ̀ rí fún ara mi kábàá tí wàá sọ pé wá ń ṣe ọbẹ̀ yẹn lọ́wọ́ máa bù lórí náà. ó lè ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí kò yé mi o. sí tọ́wọ́ tí mo gbọ́ sóúnjẹ ni kò sọ kí ló ń ṣe ẹ̀ yóò lọ bọ̀rọ̀ parọ́ mọ́ mi láì tí ì kú mi. Àdìdé bíbá látẹ̀ ẹ̀kan ibi tá a jókòó sí rèé. mi ò láìkẹ́ alẹ́ ti lápá kí ni problem ẹ̀ ń sìn. ọbẹ̀. Tani. Níbo níbẹ̀? Níbo? Níṣó. Ọbẹ̀ yóò wọ̀ ní máa kí. Wọ́n lọ rẹ̀. Báṣẹ́wà. Ẹ wo bẹ̀ mí. Báṣáró mi mọ̀ wẹ̀ o. Báṣáró mi mọ̀ wẹ̀ o. Adé ẹ wo Báṣà gbàsẹ́ oníjàwé lọ́dún yìí. Sọ́ọ́rí etí mo fi láìkì Báṣà gbogbo nǹkan ni òfin máa yé le. Ó ní pẹ́tọ̀ ẹnu fífọ́ o kò sí dandan
ọjọ́ mẹ́rin ó lè má fọnu nígbà tí ẹ jẹ́ kòkòrò ẹnu. kò dáa kéèyàn mọ fọnu béèyàn bá fọnu eyín ọmọ jẹrà béèyàn bá sì ń wẹ̀ àrò máa dí pẹ́ta. òótọ́ ni ògbóríkì rẹ̀ ni tipẹ́tipẹ́ bí oko ríro ọkùnrin lọ ké sí rànràn di ìsasùn ọjẹ́ nǹkan rúgudu sẹ́nu mọ́rẹ́. ọjọ́ mẹ́fà ó lè mọ́ wẹ̀ yóò máa rùn nígbà tí èèyàn fi lọ́ fi ń dà dára. wo ọ̀rẹ́ gbẹnu dákẹ́ jẹ́ ń fẹjú ẹ̀sùn ẹ̀. kí ló dé. yorùbá bọ̀ wọ́n ní ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú kó yẹrí. ilé tí o bá ti da oró ni. olójú dúdú bíi nànà mú yìí ó bẹ mi jẹ ó wá dá mi. ṣé ẹ dákun àdán lèmi ò ní ṣẹyẹlé o. ń gbọ́ kí lọ sí fún. bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ kí ni pátá wọn náà wóyè òjègbájú méjì sẹ́yìn wa ni. olórí burúkú wo ló gbà lẹ́nu olórí burúkú wo ló gbà lẹ́nu. ọ̀nà mi wọn náà takú rẹ̀ èmi bẹ̀rẹ̀ lọ́wọ́. kálọ̀nà bèrè lọ́wọ́ rẹ tó nà. wà kí ló dé tẹ̀yìn méjèèjì tẹ̀ ń gbà mí bí ìgbà tí Mika àti Ọ̀nàsì ń gbá bọ́ọ̀lù síra wọn kí tẹ̀ bá lè sọ ohun tó ṣẹlẹ̀ mo bẹ̀ yín méjèèjì ọ̀rẹ́ ni what are we friends for kí lajọ́ rẹ fún. níbo ló wá dà. ohun tó ṣẹlẹ̀ báyìí gan ni pé ẹ̀yin gan ni mò ń wá lọ́lé alẹ́ ti lápá tí ẹ ti bàjẹ́. alẹ́ ti lápá. mo fẹ́ jẹ́ ká lọ sílé alẹ́ ti lápá ká lọ bá tiẹ̀ jẹ́. alẹ́ ti lápá wọn. kí ló ṣe fún ẹ what have I done for you kí ló ṣe fún ẹ. wo àbáyé rẹ̀ jẹ́ nítòótọ́ lórí burúkú ni gbèrè ni gbogbo tó bá ti rí báyìí ni mo sọ. ẹ dùnà olórí burúkú ni o ṣe rí nǹkan sọ fún yín látijọ́ yìí ni o ó ti ṣe nǹkan fẹ́mi náà rí o ìyàwó ẹnìkan ni mo lọ ká mọ́lé kò sọ́kọ ní ọ̀kadà lóyún ọkọ rẹ̀ mọ́ gbogbo yẹn lọ ká mọ́lé èmi mọ́ kó di máa ṣe ààbò sí láyé ó ro ẹjọ́ débi pé bó ló ti wí. èmi ò sá tiẹ̀ ọwọ́ ló fi júwe bébé tán fi mọ̀ pé tọ̀ kí n bọ́yẹ̀ lójú wíńdò báyìí ọwọ́ ẹ̀ mo bọ́lẹ̀ sí. wo wàláì òní la jáwé fún un. ewé la fi dájú ẹ. wo ẹ dákun ẹ bá jáwé tálífù bọ̀ bá ń já ewé bọ̀. tí ẹ bá. ọmọ ni wọn. ó mọ bẹ́ẹ̀. bí bá rí kírígbò ẹ yé ya kírígbò bó bá dògún kó dògún bó bá dìjà kó dìjà. dàgbòrò alákìjà ooo ẹ̀gùn láti yọ̀nà lẹ́nu. ọmọ ṣe bí ẹni pé wọ́n lọ rí gbogbo nǹkan ọwọ́ ọ̀sọ́ra rẹ̀ di gọ́ọ̀mù ó yà máa rí kò ní ta fún. wo márùn kò yẹ ológun ọmọ àkàrà ogun lójú rẹ̀. jẹ́ sọ kíni kan fún ọ tí irun kan rẹ̀ dàbí kíni ìwé wáyà tí wọ́n fi sára àwọn bóòmù rẹ̀. olórí burúkú ọ̀rọ̀ kọ́lá gidi ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ di kíkan kò ní ta fún. so lele tí mo kọ́kọ́ fún yellow card ni ilé kejì tó fi gba red card red card lélẹ̀. ìwọ ó tẹ̀ tó bá sọ wèrè mu ọmọ bí wèrè ìjò ní jẹ́ bẹ́ẹ̀ ó rè tí o tó bá bẹ̀ ṣe. ó dẹ̀ kó bínú lọ. òun á jẹ́ wọ́rọ̀ ìwọ owó kí n kàn rí ni nígbà tó fẹ́ gbé ọmọbìnrin sọ́wọ́ tó báyìí ìbọn náà fi pàwé rẹ̀. mo tún ti bẹ̀rẹ̀ la olórí ibú wèrè tó mọ orí ibú wèrè.
àwọn bọ̀dá ló tì mí. bọ̀dá òṣì wo bọ̀dá orí burúkú o. àwọn bọ̀dá tó kọ̀dà. wọ́n máa jọ́ lójú. tàlẹ́ ní. bàbá mi sọ ìkẹ́ bá mi. kí ló ń bá yóò tó. àwọn bọ̀dá tó sáré kọjá lọ sí mi. níta gbangba. jẹ́jẹ́ ó ní ẹyin nù kó tó jálẹ̀ ẹ̀jẹ̀. kí ló dé tó fọ ìyẹn lẹ́yìn. àwọn bọ̀dá ni. àwọn ìwọ náà ẹyin. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun bẹ́ẹ̀ ni ó ti mọ̀ mọ́. aládùúrà nìyí ni dákùn bá fa ilé yìí. mo dáràn ẹ dàpọ̀ mọ́ ẹ mọ̀ mi o sẹ́yìn lẹ́ni lóró tó gùn yìí. lọ́bìnrin lọ́wọ́ ìjà ẹ̀ lé. orí burú. kéré ṣe tó bẹ ní jẹ́ fífi àti àgbẹ̀tọ̀ rẹ̀ ẹ̀yin lẹ́ni gbogbo ní láì ṣe lóró fa mi o yá sáì ṣe ẹ̀kọ́ ṣe yà yín. tẹ́bá súnmọ́ mi. orí burú ni kọ́mọ̀ ká di ìyá. orí burú. kí ni mo kọ́ lọ́sọ̀rọ̀ yìí. Kí ló dé? Kí ni? Ó máa sá lọ. jẹ́jẹ́ mi mo ń lọ àwọn ìyá wa tá ń jẹ la ló kọlù mí. Òkú ìyá ẹ̀ lọ́dà kó lè dààmú. Ẹ jọ̀ọ́ ìyá wa, ẹ má bínú. Ìwọ tí ẹ sì fi ilẹ̀ náà. Kò lè sá lọ, ilé wọn ló mú yín wá. Èmi nìyá ẹ̀, alẹ́ mi ni mo bí, ilé wa dẹ̀ ló mú yín wá ẹ̀. Tó bá fẹ́ sá lọ kò ní mú yín wálé. Ilẹ̀ àti gbọ́ ẹ má bínú. Bá ṣe ń bọ̀ sí i, kírètì ẹ̀yìn kó má sá lọ o. Kò lè sá lọ bọ́bà ẹ̀. Ẹ wò, ṣe rí ọmọ yín. Kírètì òdì di ẹyin 3 ló fọ́. Tó o bá tún kọ à ń bẹ̀ yẹn, ọmọ ọ̀sán tó mú pọ́npọ́ báyẹ̀. Tí o bá tún kọ tí n bá gba etí ẹ̀. Ẹyin 3 búrò mi lọ jẹ́jẹ́ wa ni. Jẹ́jú àlọ́ tó mú kírètì ẹyin 3 tó mú tó fọ́ tó mú lẹ̀kẹ̀ mi tó jà ẹ̀rọ kó ṣe jẹ́ ni o mi ṣe kọ́tọ́ra o. Ilẹ̀kẹ̀ ìdí ló já ẹ̀kẹ̀ ìdí wọn ló já bẹ́ẹ̀ ni. Ìdí ni mo wọ̀ sí. Ó bù wọn sọ báyìí ni. Ó bù wọn sọ báyìí. àyà mo ti fà yín mi ò fa ọkàn dì. Ó bù mí sọ ni ọmọ òṣìkọ́ náà mọ̀ rẹ́ bù mí. Ẹ wo èmi ò sọ pé kò já ìlẹ̀kẹ̀ ọrùn tán fi sídìí àbí ìlẹ̀kẹ̀ ní tán fi sọ́rùn ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ rí i pé mo jáde mo fẹ́ lọ sin gbèsè lọ́dọ̀ àwọn onígbèsè tèmi náà ni ṣe rí kírètì ẹyin 3 tó ló fọ́ yẹn àti ìlẹ̀kẹ̀ ìdí tó já. kò fọ́ tán. tí n bá tún gbọ́ há lẹ́nu ẹ màá dẹ̀ là ẹ́ nígbà tí á dún hí ọmọ ọ̀sán tó ń kó pọ́npọ́ báyẹ̀ aláìní tìjú ẹ jàre ìyá wa bí mo ṣe ń sọ lọ ẹ wá fún mi sùúrù ẹ padà wá ń rọ̀lẹ́ ilé wa tá à ń gbé leléyìí ọmọ mi òun ló ti mú yín wálé yìí tó bá máa ń sá lọ kò ní mú yín wá sínú ilé tá à ń gbé ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe dúró wájú Ọlọ́run yìí o ṣínṣín kò lè jábọ́ lára mi torí èmi náà ṣe ń lọ sàwọn onígbèsè ni. pé ẹ máa gbé ìwé ilé sílé àbí tẹ bá ti wá sanwó àwa dáwọ ilé padà. ìwé ilé bíi báwo kí la gbé kí lẹ jù àṣẹ máa gbéwèé ilé lẹ̀ lórí pé wọ́n já lẹ̀kẹ̀ ọrùn àbí lẹ̀kẹ̀ dílẹ̀ pé ìwé ilé kọ̀ mo ní pé tó bá di nírọ̀lẹ́ kẹ́ padà wá kẹ́ wá gbowó yín. yá wa kò lè ṣe kí ni kò lè wọ́ọ̀kì. wàláì kò lè wọ́ọ̀kì mi ìgbà owó mi kúrò mi bàìlẹ́ ni tí mi bá gba owó mi ní kúrò mi bàìlẹ́ ni àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yín lọ ni. tí ò bá dẹ̀ ti lè wọ́ọ̀kì ẹ kúkú máa mú lọ. tẹ̀lé wọn lọ tẹ̀lé wọn kó lọ́jọ́ òrùn pa wọn tẹ̀lé wọn kó lọ́jọ́ òrùn pa wọn kú sílé. Gbẹ̀ náà lòórùn yìí ó jẹ́ sọ́ọ̀ olóòórùn. aláyé àròṣe kí yẹ̀yìn Yorùbá báyìí. Ìkọ́nà ni wọ́n yàtọ̀. àyẹn ni pẹ̀lú tèmi náà rùn. Kí ló dé ẹgẹrú ni? Agbóhùn ní kàwá ṣá. Tó bá wùn yín ẹ padà wá rọ̀lẹ́ wa gbòòrò yín tó bá dẹ̀ wùn yín ẹ má padà wá. Àwọn rọ̀lẹ́ jámàlẹ́ owó èèyàn ni wọ́n lóorun jàtìjà. ó ṣe gbogbo ẹni yá ló. bí ẹnu ẹ dákẹ́ ó fẹ́ lọ gbà yókù tí ó fọ́. gbogbo ẹ̀ fọ́ tán. amúnibú ni ẹran bíi ẹ tẹ́lẹ̀ wọn kó lọ gbà kó lọ dín jẹ. Ayọ̀bámi kí ni wọ́n ń ṣe nílé tó lẹ́sẹ̀ tọ́tọ́tọ́tọ́ báyìí ṣé o ní nǹkan tó ń ṣe pẹ̀lú láìfẹ́ ẹ́. mọ́mì ni o mọ́mì mò ń dúró dé wọ́n ní kíyàn ní sùúrù owó ló ń ṣàjọ. àkùnlẹ̀ sọ fún pa máa bẹ̀rẹ̀ exam next week wọ́n ṣàní kì í ní sùúrù. mọ́mì ló ní kó dúró di next week àbí wọ́n fún aláre ò ní nǹkan kan ṣe tó bá ní nǹkan ṣe ló máa ná ẹsẹ̀ tọ́tọ́tọ́ báyìí. ṣé o bí àrùn mọ̀ ń pa ni tó bá ti dé ẹ̀bìrì lọ́hùn. kí n bèrè lọ́wọ́ wọn mo ti gbọ́. ẹ wo ẹ dákun ebi ń pè mí o ebi ń pa mí ń tèmi o.
kí ló sọ pé mọ́mì ní kò ṣe. tí mọ́mì bá ti dé ìbèrè lọ́hùn. ẹ ń fẹ́ wàhálà nù lé gbogbo aráàlú lé ń gbẹ gbóúnjẹ mi fún mi o wọn ò fẹ́ wàhálà yín o. ẹ̀gbọ́n mi kò sóúnjẹ kankan fún yín lẹ́yìn mọ́mì ti dẹ́ẹ̀bà ti wẹ̀ á ní fún yín lóúnjẹ. wọn ló ti gbọ́ yẹn kò sóúnjẹ kankan fún ẹnu lé bá àṣà àbí kí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ èmi gan ti wá fún ẹ lórúkọ mi báyìí bá Abeni o ti gbọ́ bá Abeni nínú ilé yìí bá mi sọ fún pé bá ẹ̀gbọ́n mi béèyàn bá wẹ̀ láwẹ̀ jù ó máa ń jẹ́ kára sá ni. níbo ló ti máa ń gbọ́ àwọn èdè burúkú tó máa ń sọ iná torí Ọlọ́run wọ́n ní bá Abeni. ìwé ò dáa kólúwa rẹ̀ fọnù kọ̀ dáa eyín ọ̀ máa sá gbogbo rẹ̀ ọ̀ máa sá èbó ń wẹ̀. kò sóúnjẹ fún ẹnu ilé tó bá ti o ṣé o ti gbọ́. gbogbo ohun tẹ́ ń fà yìí yóò lẹ́yìn o èmi ò sọ pé wọn ò ní wẹ̀ o. ṣáà lọ wẹ̀ ọ̀dà bá Abeni lọ wẹ̀. wọ́n wẹ̀. bá Abeni ẹ lọ wẹ̀ ẹ lọ wẹ̀. bá àṣà wà ṣé wẹ̀ ló wẹ̀ yí báyìí. ẹ dákun sẹ́yìn wa máa sólúwa rẹ̀ káàkiri ni ẹ pọ́nra yín lé o. ó yà ó tiẹ̀ yí. èyí ò rí bí báyìí wọ́n sọ pé wọn ò wẹ̀. gbogbo bẹ̀bẹ̀ rẹ̀ díẹ̀ ṣé wẹ̀ lélẹ̀. ẹ dákun ẹ má sọ nǹkan káàkiri o ẹ pọ́nra yín lé o ṣé dandan ní kólúwa rẹ̀ wẹ̀ ni ẹ sì máa ranjú fún ẹ máa ranjú fẹ́. ta ló ń ṣe ẹ abó òun nùpa lé òun nùpa gbogbo èèyàn nù lé. apá mi àtomi wọn ń jà ń tó ṣẹlẹ̀ ní pé ẹ wá lọ rè fún mi lóúnjẹ bí ń pa mí. bọ̀dá mi ọ̀bùn tó pín in gangan lẹ̀ ń jẹ́. èmi ọ̀bùn. òun má ṣàwà gangan tó sọ pé ìrè orúkọ yẹn. èmi ò ń sọ́ọ̀bùn ìwé ọ̀dà béèyàn bá wẹ̀ jù ara ó máa sá ni. lọ fún lóúnjẹ. pápá kọ́kọ́ ẹgbẹ́ wa kẹ́ ẹ sì máa lọ́lúwa rẹ̀ wẹ̀ olúwa rẹ̀ wẹ̀. gbẹ́kẹ̀ ìfún ọ̀bùn burúkú ó tó ṣe rí ó dúdú kò ní gbàsẹ̀. dadi bọ́dá mi dà. kò sí nílé. à ń fẹ́ ṣèké fún yín. pé kí ni. bọ́dá mi ti lówó wọ́n ti lówó. tí báyìí bọ́dá mi bọ̀ èmi tọrọ wọn fún mi náà gbà. báyìí pọ̀ tí wọ́n á náwó yẹn sínú ilé ni kò bá dà. bọ̀ ìgbà tí bá rí wọn báyìí bí apalọ̀ máa ti rìn pẹ̀lú àwọn obìnrin àwọn fẹ́fẹ́fẹ́fẹ́ kápákápá. pé máa ń jẹ́ ọba máa jókòó lé wọn á round table I love you I do this. ẹ̀wọ̀n pé bọ̀dẹ̀ olóúnjẹ dẹ̀ ni wọn ò wẹ̀ wọ́n dẹ̀ ń rìn mọ́ wẹ̀ báwọn ọmọ àwọn obìnrin. níbo ló ti lówó. ẹ tí ì lọ ni. mi ì tí ì lọ. mo rò pé ti lọ ni mo fẹ́ sáré dọ́dọ̀ ya Sàfú nílé kẹrin ó ní mítìnì àwọn ìyàwó agboolé kan tá a máa ń ṣe. a ò lè lọ. kí ló dé. jókòó ẹ sit down. gbọ́ tí ó sọ tí o ní ẹ̀gbọ́n rẹ ṣe yọ gbọ́ sọ fún ìyá rẹ kó sọ létí rẹ. ń gbọ́ kí ló dé. sọ fún un sọ ìyá rẹ náà ni sọ fún ọmọ gbọ́. wọ́n jẹ competition ni wọ́n ṣe competition oúnjẹ kan ládùúgbò. òun ló máa win ni. wọ́n kú win o. òun ló máa win ni. bọ̀dé báyìí pa wá fún ọ ní owó àtàwọn ẹ̀bùn tó péye àti tó ṣe kíní gan. báyìí pa wọ́n á ná owó yẹn sínú ilé ní kò bá dà bọ́ máa ń rí wọn pẹ̀lú àwọn obìnrin ní bí apalọ̀ wọ́n á máa ṣe yàrá I love you. àwọn obìnrin ọ̀gùn bíi tiẹ̀. ọmọ àrùn ẹ mọ̀ kódà mi ò dẹ̀ ń wẹ̀ ọmọ àrùn àti. àwọn obìnrin olóòórùn bíi tiẹ̀ wo ni wọ́n lè máa tẹ̀lé àwọn aláìní tìjú ọ̀bùn. ẹ dákun ibo ló ti kásàkásà náà èmi tí mo jẹ bàbá rẹ tó rí mi kí n máa kó bẹ́ẹ̀ káàkiri ni ọwọ́ akó bẹ́ẹ̀ kí ọ ṣe competition àti ẹ̀gbọ́n ó ṣe competition òun ìní owó ló win ní sóbìnrin lọ́yẹ̀ kọ́ máa kó kì í. àkúkú mọ̀ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́fà láàrin oṣù kan àfihàn yín létà ló mọ bóyá ọba òwú ìyá gbọ̀n lọ́mọ ràn. irú ọmọ wo lọmọ ìtorí Ọlọ́run ọba o. ni Olúwa ṣe lóore ògo náwó sókè. bá mi ẹ kú lé. mẹlẹ
ẹ káàbọ̀ mo ti mọ̀. àwọn tèmi ń gbòòrò ní àìjọ ń gbọ́ ọmọ náà kan jẹ. pé kí ni. wọ́n ní owó ìyẹn owó kan sọ ẹgbẹ́ rẹ̀ lórí sọ bóyá sọ lẹ́nu. tá à ń sọ fún mi. táàjù aláṣẹ ẹlẹ́rọ lọ́wọ́. ọ̀gá náà. àbúrò ìdàrú ni. ọmọ mi lórí. ìyá sọ ó sì èrè ni. sọ mi lórí. sọ ní àbúrò yẹn. abẹ́bọ̀ ẹ máa wọ́n máa ń náà lọ́ọ̀sì orí ẹ̀ bàjẹ́ ni. irú ilé ayé wo ló pé gan náà. ó fẹ́ fọ́ mi lórí. irú òṣìṣẹ́ wo ló ti wó gan lọ báàkì gan náà. abẹ́ rí yín báyìí. ó sì mọ̀ bórí ààrẹ kò méjì kan náà ni. abẹ́ máa wòran irú wàhálà wo lélẹ̀ wọ́n ló lọ competition oúnjẹ nǹkan tó wáyé ẹ̀ wá ṣe ó tún wá lọ ó wá wíìnì ọ̀rọ̀ ẹ wá di olókòkòdókò olódòkòdókò ó tó kó òròkòdókò òrókòdó owó tó tún pa ń bẹ̀ ó tún rí kó wálé ṣé kò kì í ṣe pé. àbọ̀ bò sí tẹ́ẹ̀mí kalẹ̀ ọmọ ìjà. àkókò mọ bí táyì náà ti pa ẹ̀rìn dé tẹ́ fi wá pọ̀ síyàn lára bá. orí ẹ ti dà ọdọ àkókò ẹ mọ́tò ṣẹlẹ̀ èmi ń lọ bìtìmí náà mo ti jí mi mọ̀ bá dà ọdún tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ tó wọlé ẹjọ́ máa kó pàdé àjẹ yára nìkan kàn mí ọba ti wọ̀ kó sùn lóyà mẹ́. finish that way sọfọ olùsí wọn gbé ọba àṣàwà ọba àṣàwà ní tiẹ̀ náà dùn olùsí bá àwọn ojú bẹ́ẹ̀ òkè wọn gbé àṣàwà. ọlọ́dọ̀ ṣẹ̀ tí mo kí mi tó wáyé. bàbá àjọkẹ́ ìyá àjọkẹ́. kájọ máa yan díẹ̀ lè máa. ìyá mi ẹ dákun ẹ bá ń kìlọ̀ fún kí lọ. amúnibú ni ẹran bí yẹ èyí wọ́n ní o lọ ìwọ̀n bọ́wọ́ tó pa láyé ẹ̀ ò rí mú délé báyà ní kán máa fẹjọ́ jẹ̀bi kí. ẹ má bínú. ti fọ́ mi lórí ibi tó ti ń ṣe gìrìgìrì ariwo tó yẹ kó kó wálé ká fi lògùn ká fi ra panadol. màá ràn wọ́n sí ẹ má wọrí kò sí problem ẹ jọ màá pè yín padà kí ló dé kí ló dé dáàdi báṣà wà ní. ṣé ló pàdé màtọ́ ọ̀rẹ́ mi tó bẹ̀rẹ̀ sí ní náà wà lọ́nà tó yí mi mọ́lẹ̀. kí lẹ ṣe fún. torí kó sọ pé kì í fẹ́ òun mo dé ní mi ì lè fẹ́ alákọ̀ọ́kọ́ dáàdi kò ń wẹ̀ kò ń fọnu ara ẹ̀ máa rùn mo dé ní mi ì lè fẹ́ ó lè bẹ̀rẹ̀ sí ní ẹ̀ lè bẹ̀rẹ̀ lọ́ọ́ bí sí. bẹ́ẹ̀ ni dáàdi òótọ́ ló sọ ọ́ lóòótọ́ ló tò sí ọ̀rẹ́ pàtẹ́tẹ̀ tí tòsí yẹn sọ pé òun ò gbà ó lóun ò lè fẹ́ pé ṣe dandan ni àti ìgbà yẹn bá gbogbo tó bá ti rí wa báyìí nínà ni ó máa ń ná wa lánàá sáré ni dáàdi. ìyẹn bá ṣàwà. dádì. ló wá ṣe é báyìí. bẹ́ẹ̀ ni sọ. ṣó ya wèrè ni àtiwọ́ náà. ok. jọ ṣé ibẹ̀ yẹn ló ṣì wà. ó ti lọ bá ìdáde ẹ̀ka tètè lọ bá kó tó sá lọ. ó yá nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ aṣojú mi pẹ̀lú ẹ̀. Dájọ́ lórí burúkú máa ṣàǹfààní ẹ̀ lédè láì bó ṣe jẹun bí ẹ tó fẹ́ kú lọ́la. Ṣó mọ̀ mí dáadáa. Wọ́n rí yín o. Báṣà wà, kí làwọn ọmọdé yìí ṣe fún ẹ? Yóò dáa fún yín o. Mo pàdé rẹ̀ lọ́nà ni mo sì tóòsì rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí bú mi mo sì ná. Gbẹ́gbẹ́gbẹ́ ní sọ́hùn, ìwọ tóòsì ẹ̀, ṣó mọ̀ mí ṣá? O mọ bí ṣe jẹ́ ládùúgbò yìí. Bí ti bó. O dẹ̀ gbójúgbáyà, o tóòsì ọmọdé yìí. Tó mo tóyàn ni. Tẹ̀ dúró náà tó bá tóòsì ẹ̀ tó bá gbà fún ẹ, níbo ló fẹ́ gbé wá? Iye ìyá bá wà ní ọ̀wà. Ilé náà dà. Kò ní dáa fún ẹ kẹ́mi gbẹ́rù léyìí ọmọ lè wà ní aṣiyèrè lórí búkú ṣé wàá pọn mi lè wà ní wà ti yá ẹ o wá ní kẹ́mi máa gbénu lé kò ní dáa fún ẹ. sẹ́ẹ̀dì ohun tí ń kú lé lórí ni. dádì ìwé olórí burúkú ni bóyá máa nà mí níyẹn bóyá máa pàdé mi lọ́nà nà mí níyẹn olórí burúkú òṣì. kí ló ń ṣe ẹ má fọwọ́ kan máa dọ̀tí ọwọ́ yín ó yá wèrè ni. bí ṣe ń wọ ẹ yìí láyé ẹ tí n bá tún gbọ́ pé wọ́n ń kọjá ó dènà dè wọ́n àbí ó lọ bá wọn gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ tán bá bí kàn rí kàn gbẹ́ ẹ tán bá bí ẹ dáadáa tán bá kọjá kó tún dènà dè wọ́n wàá gbóòórùn ara ẹ̀ ṣọmọ bí ṣe dúró yìí ṣọmọ pé sẹ́ẹ̀lì ń rùn lára ẹ̀ sórí tó bá yẹ pé mi ò jáde ni àtiwá tó ń jẹ ìlẹ́jọ̀mọdé station. ọlọ́run má jẹ inú àmì ọ̀sẹ̀ wọn rí. mo á fi lè ṣe last one fún ẹ níjọ́ tó bá tún dènà dè wọ́n. gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ ó yẹ níṣó lé níṣó lé. dádì àti lè lọ ẹ jẹ́ àfúnlóhùn pa síbi. ta là ń pa ẹ jẹ́ ká pa. tá a bá pa gan ìjọba ò ní gbòkú ẹ lọ wá ẹ níṣó lé jọ. ẹ jẹ́ ká pa olórí burúkú àṣẹ kí ló ń wo. má fọwọ́ kan. èmi ọlọ́run o. ayọ̀
bẹ́ẹ̀ tí ẹ rí egun burúkú àbí takólé kí ló ń gbọ́ dákun jẹ́ ń gbọ́. alẹ́ ti lápá ìròyìn ló ń gbọ́ yìí ìròyìn ló ń gbọ́ lọ́wọ́ ń jó ayé ń sí ọ́ o sọ́ọ̀sì èrè. gbà ẹ̀ ń bá ti rí ẹ̀ wọ́n ti mọ̀ pé ayé sí ẹ́ alẹ́ ti lápá ìdákáyé máa ṣe olúwa rẹ̀ o nígbà téèyàn ń gbọ́ ròyìn tó ń jó wèrè ni ọ́ ni. alẹ́ ti lápá. wo olóko àjàgbé má tètè kan tẹ̀mí sọ fún yín òní iṣẹ́ rí kí wọ́n kàn báyìí orúkọ méjì fi pèèyàn kan haúsá àti english kí ni bá kò sí kí ni ṣáwà. ìwẹ̀ náà pè bẹ́ẹ̀. wọ́n máa ń pèèyàn ní bá ṣáwà kò síwẹ̀ arómi má wẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ inú èdè ń dùn ó dẹ̀ ń jó káàkiri ìgboro ọlọ́run kàn ṣe láwọ̀ tó dá ní o ọlọ́run ṣàwọ̀ ẹbí táyán ní o. adúmáradán. màmá kí ló bá dé. màmá ẹ wò ẹ fi sítórì lẹ gbogbo àlọ́ àpamọ̀ ìkò tí ìyá wa kí ló ṣẹlẹ̀ gangan. ohun tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ẹ wá bá mi ní kò ní pápá ìyáká ìwẹ̀ yẹn ẹ bá mi wẹ̀ fún dandan ó máa mọ́ tóní ṣé ẹ lè gbà mí gbọ́ tí bá sọ fún yín pé ó tó ọdún mẹ́ta tọmọ mi ti wẹ̀ gbẹ̀yìn. àbáyéwẹ̀ fún. kò sí ṣòro tó bá ti jẹ́ pé wíwẹ̀ ni kí náà fọṣẹ àti kọ̀ọ̀kan ṣe ń lè tiwa. mélòó wẹ̀. ṣùgbọ́n màmá kí ló bá dé gangan ní kókó. kí ni kókó bíi ti báwo ṣe fi bá dẹ̀ ṣe ń tẹ́ mo ràn yín tán màá dẹ̀ fún yín lówó ọkọ̀. màmá ẹ má yẹ ká ṣe yẹn. èwo ni ká. ẹ kájọ ní ẹgbẹ́ ó ti yé yín báyẹn. ọlágbẹ́yìn kan ládùúgbò ẹ̀ kéèké ẹ máa ń ṣe fún wa ó ti yẹ bá ti súnmọ́ yín ó ti yé yín ẹ fún wa 20,000. 20,000 owó kíni ńgbà tí òun ṣòkú lẹ́ ń bọ̀ àwẹ̀ òkú àríṣekọ́lá gan-an pàápàá àwọn tó ń wẹ̀ wọn gba 20,000. èlò wa náà gbà. wọn gba nǹkan kan àwọn èèyàn ọlọ́run náà wẹ̀. ìyẹn ṣú làwọn àbí. èmi ò sọ bẹ́ẹ̀. màmá ẹ̀ wo bí ó ti yé yín àwọn ilé ti sọ̀rọ̀ àwọn ọmọ ọba ó ti yé yín báyẹn ẹ fún wa ní 10,000. ó mọ nǹkan tó wà ń bẹ̀ òkè máa fún yín ní 1,000. èlò. kí ni kí tún ni. màmá kí ló dé ṣòwò tó lẹ́tọ̀ọ́ ní 1,000 tẹ́lẹ̀ fún wa yẹn. tẹ́ bá ṣe tán rẹ pè mí. wàá bí èwo jẹ nìyẹn. jòkó máa màmá òkèèrè wọn yìí ṣe lé máa fún wa lówó wa. ebi àtòpẹ́ wálé mi èwo ló ṣì. kí màmá kó 7,000 fún wa. èmi ò lè fún yín ju 5,000 naira lọ. kí màmá fún wa 7,000. òyà ó ti láìkí màmá jù. màá bá yín fi 1,000 naira lé torí pé mẹ́ta kó má bàa dájàlẹ̀ láàrin yín ṣó dà bẹ́ẹ̀. 6,000 fáwọn mẹ́ta. owó dà ẹ lọ kó wa. tẹ bá ti bá mi ṣiṣẹ́ ti ràn yín tán ẹ̀yin náà jẹ́rìí mi ẹsẹ̀kẹsẹ̀ kẹ tó jáde no story ni ẹ gbowó yín. ṣùgbọ́n ẹ máa ṣe nǹkan kan fún mi o ṣé mọ̀ pé irọ́ ni ẹ má fún lára o ẹ má fún lára o ìgbà yẹn lẹ máa wà níbi tẹ ti máa ń pàdé ra yín tẹ máa bá ṣe yẹ̀yẹ́ wípé ìwọ tó kì í wẹ̀ à ń bọ̀ àwẹ̀ fún ẹ tẹ bá sọ bẹ́ẹ̀ ó máa sá lọ ńlé fọ́dún kan o. màmá ẹ wo bí ẹ wò yẹn ló kéré jù àrò mi máa wẹ̀ àwọn tó ẹ mọ stubborn mo mọ̀ pé ẹ lè mọ̀ yẹn ẹ sáà mọ̀ baraka ní kékeré àwọn àwa wẹ̀ fún o ti yẹ yín báyìí eléyìí kẹ̀ ó mọ̀ kò mọ̀ a máa wẹ̀ fún tọ́ba tí wọ́n wẹ̀ fún àwọn dáte iye sọ lè máa wẹ̀ wọ́n máa dán lọ ni eléyìí kẹ̀ ládùúgbò. ìwé ọdún mẹ́ta rẹ̀ yẹn ẹ wá bá mi wẹ̀ dànù bóyá Ọlọ́run á gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ má pẹ́ o àsìkò tá a sọ ẹ náà. màmá o. ẹ dára pẹ́ sọ. mo jẹ́ bí ẹni ìrìnà fún mi. mọ̀ ń gbọ́. kí ló mọ̀ ń ṣe ọgbọ́n náà tó fi jẹ́ pé bí gbogbo ọba ṣiṣẹ́ tó ń rọ̀lẹ́ tá a máa ń wẹ̀ tí òkè wẹ̀ nù. ó tẹ̀sí wàá mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tí máa ní bá ṣàwà o tí a lọ wẹ̀ ẹ̀wọ̀n omi ò dára omi ò dára ṣé èmi lè sin àwọn mi ò jọ lọ. àbí ọ̀rí mi náà ni. ẹ dákun ẹ ń bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀ ṣe rí ṣé téèyàn ò bá wẹ̀ ṣèjọba ó mú yàn ni ṣé omi dá lára lóòótọ́ ni béèyàn bá wẹ̀ jù ara ó máa sá béèyàn bá fọnú jù èèyàn máa sá ṣé dandan ni ìwẹ̀ ni ìwẹ̀ ọ̀dà. òbúkọ ni ó ní. sẹ́rí lẹ́yìn kí n jẹun sẹ́nu mi kí n sì mómi sí ẹgbẹ́ kí n fomi kára Elédùmarè ò ní jẹ́. yóò mọ̀ bẹ́ẹ̀ ni tó bá wẹ̀ yóò máa rùn bí òbúkọ ni. òye ilé ìwòjọ́. orí tí ó ti sẹ́kù. òbúkọ gidi ni o. jáàmù sí jẹ̀sùn alọ́. inú mọ̀ bí ó bá wẹ̀.
ẹjọ mi Ọlọ́run ẹ má ẹ dá fún ẹ. dájẹ́ inú ẹ náà sọ fún mi nínú kéèyàn wẹ̀ àti kéèyàn jẹun èwo ló rẹ̀ lọ́rùn jù. ẹyin bọ̀dọ̀ olójú dúdú ẹ dákun ìwé ọ̀dà béèyàn bá wẹ olúwa rẹ̀ ó máa sá ni ayé ẹ bẹ́ẹ̀ bá jẹ báwo bí ìwé ọ̀dà kẹ̀. nínú kó wẹ̀ lẹ́rọ̀ àti káwọn kò tẹ̀lé kí ìwọ̀ wẹ̀ tí ìlú ẹ̀ bá fi lè ń wẹ̀ nísìn báwo la ṣe fẹ́ ráyè ṣiṣẹ́ ti tiwa. ìwẹ̀ 3 years tó wẹ̀ àwọn máa wẹ̀ fún ẹ lónìí. ẹ má fún nǹkan bí. ìdí burúkú yìí. òkú yàrá ju àwọn aláwẹ̀ fún kò. irú yìí ò ṣe gbọdọ̀ máa wẹ̀. ó ń díbọn ni. Àlàyé dákẹ́ jọ. mo dára eléyìí ń díbọn ni bọ́mí. Àlàyé fara balẹ̀ eléyìí ò díbọn o eléyìí èyí lọ ni o. láti mo. obìnrin wa ló ń pa kò sí tó ṣe é. màmá eléyìí ń ṣọ́ oúnjẹ. ọmọ mi mọ̀. oúnjẹ ló tẹ̀ ṣe pọ́pọ́ mi ni èèyàn ní kí lóko kó má lè so ẹ̀ ní. oúnjẹ ló fẹ́ ṣe ó yẹ gbàtẹ́ mo. ẹ bá mi bomi sí lára ẹ bomi sí lára ọmọ tó ń ṣe ká bá ti ṣe wọlé sí tó bá ti ṣe. ọlọ́run má ṣe dára. ẹ bá mi sun ara ẹ dáadáa ẹ bá mi sun ara ẹ dáadáa. bomi sí. ẹ rọra ẹ wá omi tẹ̀kù sí yẹn ò ní ìtò wọ́n máa dáṣọ pọ̀ lẹ́yìn máa ń paláró ìwé eléyìí báyìí ó máa láǹsí ẹ̀ ní bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì àbọ̀dún kan gan pàápàá. bàtú ayé bàtú ayé. ó yá ẹ bá mi kí ẹ bá mi kí tó bá ti jẹun sí ẹ gbé ká lọ sí ilé ṣe bẹ́ẹ̀ mi mo lọ́mọ mi tó bá ti wọlé tó bá ti jẹun sí ara ẹ máa yá ẹ bá ń gbé ẹ bá ń gbé ẹ gbé dáadáa ẹ gbé ẹ má jẹ ìgbé lórí jẹ́ yóò wẹ̀. ẹ jẹ́. Ajani ọkọ mi ṣé kán bẹ́ẹ̀ bú bẹ́ẹ̀ sí jẹ́ kó bẹ́ẹ̀ bú bẹ́ẹ̀ sí ó dá ó fẹ́ jẹ ẹ̀bà ṣé kó lọ bẹ́ẹ̀ sí rẹ̀sì ó fẹ́ rẹ̀sì ṣó máa jẹyán. ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ mo ti ń pọ́n ẹ léjù lórí gbogbo ọ̀rọ̀ yìí o kó dáa má bínú ìwọ náà ò rí pé bá ṣe jọ súnmọ́ra wa yìí òórùn ẹ̀ ṣe gbọ́ ká nígbà kan ni èèyàn ò lè gbé orí ẹ lẹ́sẹ̀ báyìí ó wà máa bu tì ní. Mami ẹ̀yin ni o. èmi ni mo fà kí ni. ẹ wo bóyá ń ṣe yìí ò tẹ́ mi lọ́rùn ẹ̀yin ni o. bíi ti báwo. ẹ̀yin lẹni káwẹ̀ fún ẹ wo bó ṣe ń ṣe. ìgbà tí mo ní káwẹ̀ fún kọ́ ìjọ wo nìwẹ̀ ń pa ọmọ àbí wọ́n ti ríbi tó ti gbọ́mọ wọn bá lù ẹ̀ tó torí pọ́n ní káwẹ̀ fóun tó dákú rí. ẹ wo màmí tó ń ṣe yóò tẹ́ mi lọ́rùn ẹ yẹ ká máa gbé lọ sí hospital àyà mi ń já ẹ̀rù ń bà mí. hospital ẹ ṣe ẹ kó àtótónu ó jẹba jẹ́ kí n sọ nǹkan kan fún un ṣó rí pé tó àná tí ó bá tó ẹ jẹ wà ní kan lọ ṣe irú ẹ̀mí yìí sí fún ẹ. a máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń la ronú kẹ̀. Màmí. dúró ṣé o fẹ́ lọ sọ́spítù lóòótọ́? ẹ jẹ́ máa gbọ́ ọmọdé lọ sọ́spítù. ó ti tó mo ti gbọ́ ẹ ṣe. ṣé ká gbé ẹ lọ sọ́spítù? ṣé wàá jẹ iyán pẹ̀lú ọbẹ̀ òṣìkí tó dọ́ṣọ̀? mo máa ṣe nǹkan láyé mi o mo máa ṣe nǹkan èmi ò máa mọ ibi tí wọ́n ti ń wẹ̀ fọmọ tó máa ń di làkúrẹ́ gbé o. ibi orí ibi tí wọ́n ti ń ṣe èèyàn báyà tèmi ń jẹ́ ìlú ń bà mí ẹ jẹ́ máa gbé lọ sí hospital. ṣe kankan rádá ò ṣe rẹ. ọkọlá dúró. ikú ò ṣe rẹ o lásìkò iná ẹ̀kọ́ pa bá ṣáwà. ọkọlá kí ló ṣẹlẹ̀. etí ń dùn ọ àbọ̀ ògbọ́n pé mo ní bá ṣáwà kú. bá ṣáwà kú àbí nǹkan ṣe ẹ ni ó dà pé ìlà tó kọ kò jẹ́ kó mọ̀ kan tó ń sọ bá ṣáwà lolúwo ló. torí ọ ni bóyá mo ń parọ́ orí ọ mo parọ́ ọdún ẹ̀ fún ẹ rí. mo gbẹ́wájú ilé àwọn bá ṣàwà kọjá ní ìsìn ìrì kókó pé èèyàn kọ́kọ́ kún bẹ́ẹ̀. sórí rí ò dáa ni. ògbà tó sọ pé adúrú mi ń parọ́ ó rí ọ ó sì kí o. bá ṣàwọ̀ kú mo sọ pé kú àwọn máa ń parọ́ kú mọ́yàn.
Wet towel clean ẹ̀ gan. Tẹ́ bá rí bó ṣe ṣe. Dókítà, ṣé bá ra nǹkan tí mo ti kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún yín láti bẹ̀rẹ̀? Ìwẹ̀ náà ni problem ẹ̀ ṣe bíwẹ̀ náà la wẹ̀ fún lé ló dákó gbọ̀nrangbọ̀nran ló fi dèrò bíbá yìí. Ọmọ mi ò láìkí omi bó ṣe kéré kò mọ̀. Ṣé rí wọ́n lómi la máa ń bómi ṣọ̀tá? Ọ̀tá ayé ọ̀run ò gbẹ́bọ lọ́mọ mi àtomi. Ọmọ mi ò láìkí omi rárá bó ṣe lè wù kó kéré mọ̀. Ṣé rí àtọ̀ sí èdè ọmọ àmú sẹ́nu? Kódà kó run pákó kó fomi yọnu torí ẹ̀ kò kí ń fọ ẹnu. Ìyẹn ò sínú kò sínú ìwé òfin rárá. Ẹ wo madam. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ń tẹ́ bá lè bá mi ṣe fún ẹ bá mi ṣe fún ma. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ àti wípé àjọ ń sọ èdè kan náà àjọpọ̀ra wáyé ni mo ṣe fẹ́ sọ nǹkan tí mò ń sọ yìí torí wípé ó lòdì sí òfin iṣẹ́ títí wa. Màá advice wípé kẹ́ lọ fẹsẹ̀ lé tó ọ̀rọ̀ yìí. Dókítà. Torí àwa ti wá díẹ̀ títí àárí. Omi ìparun tí ó gbógun ló ṣọmọ mi nìyẹn o. Well, mi ò àrójútu ẹ̀ ní ṣá. Ẹ̀yin náà gbọ́ tẹ̀sán ẹni ká lọ fẹsẹ̀ lé tọ̀. Ibi tẹ́ bá ti ń tàn káàkiri bẹ́yẹ ìjà. Màdárò ìwẹ̀ lásán mà la wẹ̀ fún ló má dákú gbọ̀nrangbọ̀nà ṣọ́wọ́ ayé tí wá wà níwẹ̀ tá wẹ̀ fún ni. Mi ò sọ bẹ́ẹ̀. Ká ṣáà gbé ká máa lọ fẹsẹ̀ lé wa káàkiri. Ẹ jẹ́ ọmọ yín lára ni. Ẹ lọ yanjú ẹ ló máa bá wa. Madam Kẹdẹwà máa ń wò ó ṣé mo pé ọmọ arún mi máa wẹ̀ yẹn ó nìkan ọkùnrin tó lóun rí ọ̀dà fún mi. Ṣé o yẹ kó rí bẹ́ẹ̀ madam? Ẹ dọ́kítọ̀. Ẹ wá ní ká máa. Ọlọ́run á fún yín wò. Pé ká ṣàgbé lọ ká lọ fẹsẹ̀ létọ̀ níbi tá a bá ṣe rìn káàkiri lórí ẹsẹ̀ ilé àmì àrùn tí ò gbóògùn ló ń ṣe. Ẹ ṣe ẹ kò gbìyànjú. Ó ti dóorùn pààyín ló ń jẹ́ bẹ́ẹ̀ ká máa gbóòórùn wa lọ. Irọ́. Kí ló wà bẹ́ẹ̀ tí ó ti dẹ̀ kúrò? Ó ti má wà lára ni. Ẹ jẹ́ kó mọ̀ yín lára. Bó ṣe rùn pa wálé náà nìyẹn wá jẹ́ pé torí òórùn yẹn nìkan náà ni. Ẹ pẹ̀lẹ́, ẹ kú tọ́jú, ẹ kú ọ̀rọ̀ ọmọ. Mo gbélé fojú sìn ọ́, ní ìṣekú pa babaláwo. Mo gbọ́ dẹ̀dẹ̀ fojú sìn ọ́, ní ìṣekú pa àwọn àgbààgbà ṣe. Onílé ìṣe mi pẹ̀lẹ́bọ́dé. Ibi rẹ̀ èrìgì àlọ́gbé mi rè. Ibi rẹ̀ orí kan kú bàbá ń lè fẹ́ o. Bọ́ọ̀ bá ń bẹ lóko kó dé o. Bọ́ọ̀ bá ń bẹ lódò kó bọ̀. Bọ́ọ̀ bá ń lànà tẹ́rẹ́tẹ́ ntolúfẹ́ bọ̀ ṣúre tètè kọ́ wá jẹ́ mi ní òde mi. Èmi fáyan yíyan mewé ìkẹ́ni mo tún dé mo fẹ́ gbóhùn lẹ́nu rẹ̀. Ohun dágbé, ohun dàlùkò, ohun kan náà sì ń tó dídẹ́rẹ́. Mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. Ó ti yé mi lọ́wọ́ kí n jíṣẹ́ fún ọ̀dà bá. Mo sọ. Owó èmi ò sùn ọ̀rọ̀ tí wà fún ọ. Ẹ̀yin rà wá. Ọ̀pọ̀ tí búrẹ́dì ọ̀dà náà ń wù fún pé kọ́ra búrẹ́dì wà fún ọ. Ẹ dákun bàbá, ṣé wọ́n ń jẹ slice bread? Àánú rẹ̀ ò ṣe mí. Àánú wọ ọmọkùnrin yìí ọmọ ṣe mí o. Láìdé búrẹ́dì ní í jẹ. Ṣó o létí níbi téèyàn ti ń gbọ́rọ̀? Méjì ni. Méjì ni. Bẹ́ẹ̀ni. Ọya wa gbọ́ mi dáadáa o. Ìyámọ́dé yìí ń kọ́. Wọ́n bẹ́ẹ̀ lé. Ńbẹ́lé. Bẹ́ẹ̀ni. Ó gbúdọ̀ dé yá ìkọ́rò tó ní. Kékeré nìyẹn bàbá. Bẹ́ẹ̀ bá fẹ́ kó débi ní ìsìn yóò dé. Ọjà yìí pé kò sí owó lórí aago mi. Kò bá bá wa mi ta wà yìí. Ní tí àbá wa fi lè débi lónìí. Bàbá èrè mi dọ́là. Lágbára ọlọ́ ẹ̀ ń wọ̀ débi. Bó ṣe gbé ayọ̀ débi mi. Kò gbúdọ̀ kọjọ́ òró ọ̀la o. Bàbá yìí lè kọjọ́ òró ọ̀la. Omi ò padà wá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Kọ́ńkọ̀ọ̀kan báyìí sì ní ẹ ṣe. Omi gbé ní ìpẹ́ lẹ́nu ọwọ́ èsì ìpẹ́ ń ṣàkíní. Bàbá yìí lè kọjọ́ ọ̀la. Ọmọ ṣe o. Kò burú. Ṣé ẹ fẹ́ gbọ́? Yọ wà yín rà kẹ́tí tẹ̀ ní ẹ̀ṣẹ̀ ẹ̀ rà wá o. Ẹbí wọn lọmọdé ní í ṣe ni àgbà ìṣe ni. Àgbà sì ń ṣe léyìí jàǹtò. Ó ṣe mo dúpẹ́ òde orí kan kú bàbá ń lè fa.
abẹ́ẹ̀rí bí ọ̀rọ̀ ti wọ́ wá. bàbá kéde máa wá wò ó òótọ́ ni mo rìn lọ́sàn-án yẹn ṣùgbọ́n jẹ́jẹ́ tèmi lèmi ń lọ èmi kọ̀ rẹ̀ ewúrẹ́ mi tán so mọ́ mo dẹ̀ kọjá lára ẹ̀ ń tèmi ní o kò ṣe nǹkan kan fún mi mi ò ṣe nǹkan kan fún. padà mọ́ gbé mi ọ̀fun ògbé gbogbo ẹja mọ́rùn lo ògùn ẹrù bọ́ba àlùbárù ọ̀rùn ó wọ̀ àbẹ̀yàn bá dánwò ó dọ̀rùn alákejì ewúrẹ́ dẹ̀yìn ń pèlè ewúrẹ́ lásán ewúrẹ́ ayé ni wọ́n ti parí iṣẹ́ sí i láà wọ́n ti fi gún wọ́n ti fi ní òòṣà tí wọ́n gbé wọ̀ ń gùn ló kó wọlú jí. ẹlẹ́dàá ọ̀rọ̀ rẹ ò ṣe ń kún un bá ń kìlọ̀ fáwọn aláboyún kí wọ́n mọ́ rìn lórùn ọ̀ṣọ́ gbọ̀ngàn kí wọ́n sì mọ́ rìn láàyè ìdí ọ̀rọ̀ òun rẹ̀. bẹ́ẹ̀ni mo wí náà mo àṣewúrẹ́ ló bí àṣewúrẹ́ ló bí mo wí náà pé tí ọmọ yìí ṣe bí ewúrẹ́ ni ẹ wo bàbá ọmọ yìí gbọ́ràn kankan gbogbo tẹ bá ní ọmọ ṣe báyìí òun kan náà ni ọmọ ṣe bẹ́ẹ̀ bá lè kó kóńbí ibẹ̀ náà ni ó padà sí bí ìwé ewúrẹ́ ṣe ń pa pátá láyé paríparí ẹ̀ wá rí pé bẹ́ẹ̀ ṣe wo kọ́ wẹ́rí kì í wẹ̀. ewúrẹ́ ìwẹ̀. ìmọ̀ ọ̀run kì í ni. òótọ́ ni kò kí ń wẹ̀ èmi ò jẹ́ mi wúrẹ́ dúró ó mọ́ mi lójú mo mọ lójú kálukú bá tiẹ̀ lọ ni èmi ò ta sí ewúrẹ́ ewúrẹ́ ò ta sí mi. sẹ́yìn gbọ́ ewúrẹ́ ọ̀tá sí ọlọ́wà bí ewúrẹ́ kalẹ̀ kọ̀tán. lẹ́bi ewúrẹ́ kalẹ̀ ìwọ ló bẹ ewúrẹ́ tọ́ lábẹ́ ewúrẹ́ kalẹ̀ ìwọ ló bẹ ewúrẹ́ abẹ́ ewúrẹ́ kalẹ̀. bàbá ẹ dákun ọ̀rọ̀ yóò ní dàrú gbogbo wọn yóò ní di ewúrẹ́ kò sí nǹkan ọmọ yín tí ó di mẹ́ẹ̀ kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yẹn dákun ẹ ràn á lọ ni àwa àti gbàgádà báyìí ṣùgbọ́n kò tẹ́ a lọ́rùn ẹ dákun. ǹjẹ́ ẹ mọ̀ wípé ewúrẹ́ ìwẹ̀. bẹ́ẹ̀ni. béèyàn bá ti domi sí ewúrẹ́ la ìtì ìpasáyé díẹ̀díẹ̀ nù n tó ti mú yín kí mọ́dé ìmọ́lẹ̀ tẹ́ ẹ ti wẹ̀ fún ibẹ̀ ló ti ṣàgbákò kínní. ṣé mi nígbà tẹ́mi àti ewúrẹ́ òjò fa nǹkan kan pọ̀ ṣé tẹ́mi bá mọ̀ pé fámílì ewúrẹ́ lọmọ mi ṣé mi ò bá filẹ̀ kó máa rùn káàkiri bí òkú kọ ẹjọ́ bàbá ó nìkan lọkùnrin tí mo bí ẹ ṣàánú. bẹ́ẹ̀ bí ẹ sọ bí ìwọ ní onìkan lọkùnrin ọtún kò òun èso ọmọ ni. ṣé mo lè ṣẹ̀ṣẹ̀ bọ́kùnrin mi ní sin bàbá oṣù mọ́ fún ọ ní nǹkan díẹ̀ bí máa pọ̀ mí ìwé àdá lóṣù ẹ dákun ìjà fún àbẹ dákun ṣàánú wa ọ̀rọ̀ yìí ò ní dàrú ìwé gbẹlẹ yìí egbò gbẹlẹ yẹ ṣàánú wa ẹ ṣàánú wa. ọ̀dà ṣé ń wà pé wọn ò léwé mọ́ ni. àbí wọn ò pé wọn ò mégbò ṣé rí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ bọ́ kàǹkà tí kakúláyà ńlá lọ rè é gbẹ̀mí wá ti wá ṣèpèsè ẹbọ yìí tán ẹ wàá gbé ó dìkọ oríta mẹ́ta níbi táwọn ìyá mi àjẹwà àwọn ọ̀ṣálá ń ṣóló òṣòló ń ṣálá àjẹdọ̀ tútù ènìyàn mọ́ bì ẹ wàá gbére bẹ̀ ẹ fẹnu ara yín ẹ fi wúre bí wọ́n bá ti wá gbẹ́bọ yìí tán o tẹ́bọ̀ fín tẹ́bọ̀ òun dà tó sì yè kóró tó dọ̀rùn alákejì ẹyin á jẹ́ pé ọmọ òun ó ti bọ́ nínú àjàgà àrùn burúkú yìí nù. màá ṣọpẹ́ o ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n lè máa gbẹ́bọ. ìwọ ló gbẹ́bọ kọ́ múra bó ṣe kẹ́ ẹ máa múra ìwọ ló gbẹ́bọ ìwọ ló bẹ́wù. ṣé wọ́n ti sọ pé mi ì máa gbẹ́bọ kí ni. ṣé bí wọ́n ló bẹ́wù rẹ. ẹ ta ló bẹ́wù rẹ àjọ bẹ́wù rẹ ni tó bá jẹ́ wù rẹ ni. ẹ dákun kí ni tẹ́ ń gbà lọ́wọ́ ara yín bí ẹni gbàgbọ́ ọtí. ẹbọ yìí náà ni bàbá. ẹbọ ni. ẹbọ yìí bẹ́ẹ̀ ni. ó yá ẹ mọ orú fúnra yín ṣẹ́gbọ́ ẹ mọ. bàbá ẹ má bínú bàbá ẹ má bínú. ẹ̀yin ẹ má bínú lọ gbogbo tí ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ ewúrẹ́ ni. nǹkan tá a kàn fẹ́ mọ̀ náà ni pé ńgbà tẹ́lẹ̀ a máa gbẹ́bọ kàǹkà akámẹ́ni tó máa gbé èmi mọ̀ kóbìnrin òun gbẹ́bọ ni mo ṣe ní àbí. ìwọ ló gbé. nígbà yẹn kó lọ pàdé ewúrẹ́ ọlọ́yẹ kó tún lọ yanjú gbogbo tó kù ni. ẹni tó bímọ rẹ̀ náà ní ọpọ́n ebi wọ ìyá rẹ̀ ìwọ lọ tẹrí sí ló gbẹ́bọ. you see. ẹ lọ rí gbọ́mọ òun wá bẹ́ẹ̀ bá ti gbé dé yàrá torí létùtù tí mo tún gbọ́dọ̀ ṣe fún ìwọ tẹ̀lé mi ká lọ rí pèsè ẹbọ. ọ̀dà ìwọ lọ bá wọn ẹ̀tọ́ lọ gbẹ́gbọ́ ẹ lọ máa ṣètò ẹbọ ẹ lọ máa ṣètò ẹbọ. ọ̀ságbá garigari ọba mákì kùtùkùtù ọba ìjìgbò ọ̀dáwọ́dẹ̀rẹ̀ àwọn mójúbíò ọba kí ala òrìṣà o ìwọ láwọ òdẹ́dùgbẹ̀ ọmọ yìí mi ńlá parọ́ ogé lóko bọ́ọ̀bá ilẹ̀ yìí níjù ariwo ẹkún àtàgé eruku òde gbòǹgbò òde ẹ̀yin olóde o ẹ̀bùn mi lóde lò ẹ̀yin lẹ́gbẹ̀bọ olúgbọ́n láyé olúgbọ́n lolúgbọ́n fi ṣẹ́gun ẹgbẹ̀bọ àrẹ̀ṣà láyé àrẹ̀ṣà ńlá àrẹ̀ṣà fi jàjáyè ẹ̀yin lẹ́gbẹ̀bọ oníkòyí ńlọ oníkòyí fi dákọ́ ní ẹ̀wọ́ ẹgbẹ̀bọ Àjàní ọmọ rábíàtù ẹ jẹ́ kẹ́bọ rẹ̀ ó fín ẹ jẹ́ kẹ́bọ rẹ̀ ó dà ẹ jẹ́ ó yè koro dé dájú lé ọ̀run ó ti gbọ́ rúrú ẹbọ rú ó gbọ́ tètùtù ó tẹ̀sẹ̀ jẹ́ ń wọ ètùtù
ó ti méwúrẹ́ dúdú bẹ́ẹ̀ tí ní kò mú ó ti wá fi rúbọ báyìí ní ìṣirò ó lóun ti di púpọ̀ lélẹ̀ ní ọmọ odù yẹ̀rẹ̀ lẹ́yìn tó ṣàwọ́ títí tó gba pa ajá tó fi fún pàkẹ́rẹ́ òun náà ti wá ṣàwọ́ òun lónìí ẹ jẹ́ kẹ́bọ rẹ̀ ó fi ẹ jẹ́ kẹ́bọ rẹ̀ ó dà àní ó yè kóró tẹ́ ẹ dájú lé ọ̀run. ìyá Àjàní ibi awíládé yìí ọ̀rọ̀ kù ṣe o ní báyìí ní ìṣe ó wà mọ́ fi ẹnu ara rẹ ọmọ fi wúre fúnra rẹ ó sì fi wúre fọmọ rẹ pẹ̀lú gbogbo bàbí amọ́ bá ti ń gbàdúrà fọmọ rẹ tí fi gbà tí sì fi gbọ́ kọ́ lọ́bọ̀ ẹnu báyìí la fi wúre fúnra ẹni ẹnu ẹni sì la fi kọ́ méje ọ̀yà 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 mọ̀ ṣe ní kíákíá àṣẹ. 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 Àyè onírẹ̀ ti pàwíṣẹ́ onídọ̀rọ̀ mọ́ ti pàwíṣẹ́ ọ̀dàṣẹ́ ọ̀yà bá mi wúlẹ̀ bá mi tó mojú bẹ́ẹ̀ yìí tó láyé o ìgúnnugún ẹ̀yẹ jíjẹbọ ẹyẹ ní í ṣe àkàlàmàgbò ẹyẹ àjòkú ẹyẹ ní í ṣe ìgúnnugún ti ń gbẹbọ ṣàlù ẹyẹ ẹ wá di ara ṣàṣàkẹ́ ẹ wá jẹbọ àkàlàmàgbò ti ń gbẹbọ ṣàlù ọ̀run ọ̀wá ṣúré tètè kọ́ ọ̀wá gbẹbọ odò olúrin mo lódò olúfà ó dọ́lá fẹ́rẹ̀ ó yẹ òfìrò. Ajani? Bẹ́ẹ̀ni. Ọfẹ́ ṣe kí ni? Mo wẹ̀ bẹ́ẹ̀ni. Ọfẹ́ wẹ̀. Mo wẹ̀. Ajani ọwẹ̀. Ọwẹ̀. Ajani. Àwọn náà wà títí wọ́n bá ṣe wẹ̀. Ẹ ṣé bàbá ẹ ṣé ọmọ dúpẹ́ ẹlẹ́dàá mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o bàbá. ó gbégún bá wa bọnu aṣọ ipa òun dàbí ó dẹ̀yìn ẹ̀yìn báyìí lọ lókè ní fíwọ́ kọ́wé yọ kọ́wé yọ kọ́wé yọ. Ẹ gbà mí Ajani ó wẹ̀ Ajani ó wẹ̀ ẹlẹ́dàá mi dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo yín ẹ ṣé o ẹ̀yin fámìlì bàbá ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ o. Láti ọwẹ̀ fúnra rẹ̀ ọ̀sọ́pọ̀ fẹ́ wẹ̀ ọ̀tán nìkan ọ̀tán tájà ní bá fi wẹ̀ fúnra rẹ̀ ọtí gbẹ̀rù ọ̀tán ọmọ ni mo ọlọ́ọ̀tì ṣeun àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ o èyí nù ẹ ṣé o ẹ̀yin fámìlì bàbá mo dúpẹ́ o. Nurse, yes ma. Okay. Congratulations ìyàwó yìí ti bímọ. Kí ni mo rí? Ọkùnrin. Wow! Ó yẹ máa continue. Tóbi continue. Gbogbo fàájì. Gbogbo fàájì. Gbogbo ti dáná. Tí mo bá tèmi dé yẹn, mo máa bẹ̀rẹ̀ sí ní continue àti bẹ́ẹ̀ lọ. Má jẹ́ kó bẹ̀rẹ̀ láti bí. Fàájì yẹn máa ṣe ìbò. Ìyẹn lọ jẹ́ lọ gbé wọ wá. Lọ kí lọ. Mo ṣe wá ṣeré. Ẹ̀gbọ́n mi yá. Èmi nu. Ọmọlá lójú òjò ìgbẹ́jọ ọmọ arúgbó ẹ̀ lójò. Tani mọ́tò ọsàn ti di owó léègbò. Olúwa kò sọ lọ́sàn mi. Ọsàn ló so. Ọsàn rè. Ọsàn nu. Ìwọ ló ní mọ́tò yìí. Ọsàn ti so. Ẹlẹ́dàá mi ò máa Orange rè. Orange. Nítorí orange bìrè. Ó wà rè nu. Ẹ mọ̀ gbà mí nǹkan mọ̀ díkẹ̀.
mọ́tò mọ̀lẹ́ ṣé mo máa dúpẹ́ o mọ́tò mọ̀lẹ́ tí Ọlọ́run o. n tà máa ń wínú o kí ẹ má bí máa kọ́ tọ́jú ọmọ o. àbí jẹ́ ti rí báyìí. kí ló dé tí mo gbé dáná kí ni jẹ́ fi ká ọ̀sán kí ni ìrànwọ́ ọkọ bẹ̀rẹ̀ tó jẹ́. ẹ ń jọ òní tí ó dá kẹ́wọ̀n máa sọ̀rọ̀ dáadáa nípa àwọn ọmọ ẹ̀ torí ẹni tó bá bí ewúrẹ́ ìwọ ewúrẹ́ lọ́mọ yẹn máa wò ṣé rántí ijọ́ yẹn tẹ̀ ń sọ pé sọ́mọ lèmi bí àbẹ̀wúrẹ́ ṣé ti rí pọ́mọ ni mo bí báyìí ẹ jẹ́ ń rewind ẹnu lẹ́bọ kẹ́wọ̀n máa sọ̀rọ̀ dáadáa. bẹ́ẹ̀ bá mi ọkọ tó ń ó fẹ́ bàjẹ́ ni. kò sékú òdèrè. àríjẹ́ mi mọ̀dọ̀rú ó dà. ó fẹ́ bàjẹ́ ni. ọ̀rẹ́ mi gan ní sórí ilé. àtúwájọ́ rẹ̀ wọ́n ní kó wá bà property ẹ̀ jẹ́. kí ló dé. bóun gbogbo ẹ̀. dáadáa ni ọ̀rẹ́ mi. òdèrè. àríjẹ́ mi mọ̀dàrú. ayé ti dá adé dùn. bá a ṣàwọ̀ ọ̀rẹ́ mi. sí ọ̀rẹ́ èmi ni bá ṣàwà. ó rẹ̀ lóòótọ́. dákun má pè mí bá ṣàwà mọ́. Àjàní lórúkọ mi orúkọ tí ìyá àti bàbá sọ mí Àjàní nu. Àjàní Ọlájídé Àjàní Ọlájídé. wo kò sí bá àṣàwà nílé tàwa o à ń ṣèràn Haúsá èwo ni bá àṣàwà Àjàní lórúkọ àbúrò tèmi. ẹ filẹ olórí bó lè fẹ́ràn olórí rẹ ibẹ̀ yìí tó ti pariwo òsì. tó ń bẹ káàkiri abólóde fẹ́ lójú. mo rò pé wíyá pé kájọ kọ́mọ lùbọ́ kájọ sóríire náà ní láyà. yàgbọ́dún jáde ẹ wo wáípà rẹ o omi ni máa fọ báyìí kò ní fọ ẹ̀jẹ̀. àmín. mọ́tò rẹ o ọ̀nà ni ọmọ báyìí kò ní ringbó. àmín o. mọ́tò rẹ o epo ní ọmọ mi kò ní mu ẹ̀jẹ̀. àmín Olódùmarè. láìpẹ́ láì ọwọ́ ara ru ilé tó tó báyìí ọ̀rà fáwọn náà. àṣẹ. ọ̀rà ọmọ àfẹ́ mi. àṣẹ yóò ra ó máa fẹ́ mi náà. owó arákùnrin àríjẹ ní mọ̀dàrú òde ní sùúrù ọ̀rọ̀ fámìlì là ń sọ yìí kò tí ì kan tààrà bá tàn torí bá ṣe ń wí ló ń bẹ́ gìjàgìjà. yọ̀rà fún ọ kò ní sẹ́tọ̀ àwa náà ni àti Dangote la bí ni ìsìn pariwo yọ̀rà fún náà. ẹ̀rí bójú ẹ̀ tiẹ̀ ṣe ń pọ́n báà mi bọ́ mi ẹ fọkàn yín balẹ̀ ṣe rí àwọn aṣọ tí wọ́n ń sọ ń gbòòrò báyìí mo ti rà sẹ́yìn búùtù mo rà fún mọ́ mi mo rà fún bá mi mo rà fẹ́ gbọ́n mi mo rà fún àbúrò mi lọ́gbọ́n ẹ máa fi jẹ́ ọkọ ẹ lọ máa fẹ́rẹ̀.
síbí báyìí kí ló wá ṣe. Mo wá ṣe rìn. Ó wá di ẹlẹ́ẹ̀kìlọ̀ báyìí. Ó ti di mẹ́rin lẹ́nu. So eléyìí sìn ló máa di ẹ̀ka. Bẹ́ẹ̀ni. Joshua máa ń ronú rárá ṣá. Mo máa ń ronú mà. Then kí ló fún ẹ ní assurance wípé má ní ìfẹ́fẹ́? Mo nígbàgbọ́ kó máa fẹ́ mi. Ṣé o wà alright? Àǹtí ẹ̀jọ̀ máa. Because mi ò feel bẹ́ẹ̀. Ṣé kò kí ń dùn ẹ́ tá a bá ń ṣe ni? Ó máa ń dùn mí mà. Ó máa ń dùn ẹ́. Irú èèyàn wo ló jẹ́ náà máa ní? O ready, o ready. O mọ̀ pa rọ́bà ìdáàbòbò. Doctor, tí máa lo rọ́bà ìdáàbòbò kò lè dún. Will you shut up? So you are one of those men tẹ́ believe pé ẹ̀ láti ṣe flesh to flesh. Àwa délẹ̀ tún ẹ̀ máa wá máa wọn ọlọ́mọ ẹ̀ máa gbé wọn káàkiri kan lọ máa ṣẹ́yìn. O ò níṣẹ́ lọ́wọ́, o dẹ̀ ń bóbìnrin sùn ò lo rọ́bà ìdáàbòbò. Tó bá mọ̀ pé o ò fẹ́ lo rọ́bà, then don't do it. My friend, mo sorry, mi ò lè ṣe. Doctor, ẹjọ́ máa help mi ò níṣẹ́ lọ́wọ́. Gbogbo èyí tí mò ń ṣe látijọ́ ìgan ó lòdì sí òfin iṣẹ́ yìí, but àwa náà kàn ń ṣe pé kakàn tún lè fi rí tọ́rọ́ kọ́bọ̀ ni. Mi dẹ̀ lè jẹ́ kókó tiẹ̀ bá tèmi. Tó mi lè jẹ́ kó jẹ́ kó sí license. Wọ́n ní bẹ́ẹ̀ ilé bí òṣì. Mo ní patient tí mo fẹ́ attend. Ẹjọ́ Adíkẹ́ bọ́sà ní ọ́fíìsì mi. Nurse. Ẹjọ́ mo ò níṣẹ́ lọ́wọ́. Ṣé o wà alright? Ẹ bọ́sẹ̀. Ìbàdàn ni mo wà o. Ìbàdàn ni mo wẹ̀ o. Ìbàdàn ni mo wà o. Ìbàdàn ni mo wẹ̀ o. Ìbàdàn ni mo wà o. Ẹ wá gbà mí. Ọmọ ẹ̀ mú ẹyẹ tí ń kọ lóye fọ́kọ̀ mu ni. Ajani. Ajani. Ọmọ ẹ̀ á gbé ẹyẹ tí ń kọ ní mi ni. Ajani. Bá mi kí ló dé? Orí ẹ̀ burú ni. Àbí ṣé wèrè ń bẹ lára ẹni? Mo tá a gbó sọ nísìnyí. Sójú òun lọ́yẹ̀ kọ́ wà lásìkò. Ṣé kò yẹ kọ́ sóò ní lọ bí sẹ́nu nìyí? Mo gbàgbé láti wí fún yín ni ìyá ọ̀gá mi ló bímọ. Ìyá ọ̀gá rẹ bímọ? Wọ́n bímọ. Àbúrò ní burúkú ni ìyá ọ̀gá rẹ ni. Ó tún bímọ, ìyá ọ̀gá tiẹ̀ tún bímọ. Bẹ́ẹ̀ni. Àbí ẹni tí bàbá ọ̀gá rẹ gan ni nítorí kí ìyá ọ̀gá rẹ mọ́lẹ̀. Wèrè náà méjèèjì ni wọn kò sí family planning lọ́dọ̀ tiẹ̀ ni, no family planning. Ó sú mi o. Irú ọ̀dà àdáwò rí. Ṣé ìyún ní ọjọ́ lọ bí sẹ́ lónìí? Ọya àfẹ́ mo ti jú mi. Ọya àfẹ́ dídé ìbísẹ́ yá. Ẹ dákun bá mi ẹ ní sùúrù mo ti fẹ́ rí yín tẹ́lẹ̀ gan ṣe rí ń mọ lálá kan lẹ́nu ọjọ́ mẹ́ta àlá tí ń sì la iṣẹ́ wẹ́dà wọn ọ̀fẹ́ ṣe mọ́ rárá ẹ wo gbogbo ọwọ́ mi. Àjàní ṣé iná wẹ́dà tàn sí ọ lójú ni àbọ̀ fọ́ ọ lójú. A máa ń bá ń lọ́wọ́. Ìwọ tó ń kọ́ṣẹ́ wẹ́dà tó o ti mọ̀ pé a máa bọ̀ ọ̀rọ̀ ń gbà kankan àbí ṣé orí ẹ ò pé ni ibo ló tiẹ̀ tí gbogbo èdè náà tó ń sọ lẹ́yìn àìgbébí rẹ díjọ́ ọmọ sọ gbogbo náà tó ń sọ lẹ́nu ọ̀dà kò burú kí lè wá fẹ́ mọ̀ ṣe báyìí o. Yóò dáa fún yín bá mi ẹni tó wá kí yín lọ́mọ ò ní gbé yín lọ́mọ lọ iṣẹ́ tó ń wọn ẹlẹ́dàá mi gangan iṣẹ́ ọ̀sán kíká ni. Iṣẹ́ ọ̀sán kíká ló wù mí sí. Ó fẹ́ máa ká ọ̀sán. Ẹ wá gbà mí wọ́dà dáwọ́ léyè ìwọ gbọ́ nílẹ̀ Yorùbá pé ẹnìkan ń fi ọ̀sán kíká ń fi ṣiṣẹ́ jẹun. Iṣẹ́ táwọn èèyàn àtàyàn mọ̀ mí yànnú. Ọ̀dà adaràn po ṣe ìfẹ́ ló ti fẹ́ máa kárí àmọ́dẹ́kẹ́ kálí mọ́ bí wàá bọ̀ wá bí sọ́ọ̀bù sí. Ibi tẹ́ ẹ bá ti rí ń pọ̀ dání bá mi ṣe wá rí bí n bá bẹ̀rẹ̀ sí ọ̀sán kíká gbogbo lè yọ ọ̀kùn fọ́sàn. Èyí náà ti da kò sí wàhálà wàá gbọ́ o kì í ṣe pé tábọ̀ wá bí tó ti máa ká ọ̀sán nísìnyí tó tó wá ń ké o tún ṣe mọ́ o ọ̀fẹ́ máa ká kòkò àbí àgbálùmọ̀ kọ sáàyè ẹ o. èmi ọ̀sìn sí àgbálùmọ̀ tí ò lówó lórí àbí mò ń rí yàrúkà tí ń ta mẹ́ta 5 naira èmi. Kò sí wàhálà àbọ̀ wá igi tí wọ́n fi ń já ọ̀sán kọ́ ọmọ ọjà tó ti yọ kò sí wàhálà kọ́ ọmọ tó wá kọ́ ọ̀tá jẹ́ pé sóhun rẹ̀ gbà náà. ń bá mi ẹ má lè bí ń pa mí. Lọ bí iṣẹ́ ọba ti bẹ̀rẹ̀ sí ọ̀sán ọmọ jẹun. Ṣé ebi ọ̀wà pa mí kú ni. Bọ́ọ̀ jẹ lánàá. N wo ìjẹ tòní. Ẹ máa pọ̀ tó ọjẹ́ kọ́ ọmọ tó ń gbé mi kó jura kan mi. Bá mi. Ọ̀dà ayọ̀ ìyá. Máa sun rẹ̀ sọ́gbà. Bá bẹ̀rẹ̀ sí ọ̀sán kíká pẹ̀yìn tẹ̀ ń bẹ lábàá wa yẹn gbé gbogbo inúlé yóò kún fọ́sán. Wọ́n fún ọ lọ́sàn-án ọmọ ọ̀sán. wo ìwọ ọmọ bá wí. orí ẹ kò ní tàbí aláyẹ. kíni. olórí burúkú ni ọ wo orí ẹ ti dàrú. olórí burúkú ni ọ ló jẹ bẹ́ẹ̀.
wèrè mo bú wèrè rẹ rí. Odò ti wá o odò. Kò ní dáa fún ọ. Kí ni? Irisẹ́ abúlé ní burúkú. Káàárọ̀ ni. Káàárọ̀ ni. Ẹ wo àwa náà tún ti ní èèyàn kan ní wá join company wa yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bí ẹ ṣe mọ̀ nípa iṣẹ́ yìí bẹ́ẹ̀ náà mo ṣe fẹ́ kẹ́ ti iṣẹ́ yẹn nítorí bàbá tó mú wá fún mi bí bàbá ni bàbá náà ṣe jẹ́ fún mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́ bá mi dárúkọ ẹ fún àwọn yòókù ẹ. Báṣáwà lórúkọ mi. Kí ni jẹ́ Báṣáwà? Orúkọ mi nu. Ẹ wo ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún yín orúkọ tó bá wù ni ìyẹn ń jẹ́ lẹ́yìn òdì olórúkọ òun ni. Ẹ wá wò ẹ̀yin náà ẹ dárúkọ yín fún ẹ bá àmọ́ ọdún èèyàn tẹ́ jẹ́. Èmi ni glass captain níbà orúkọ tèmi òun ni ààrẹ mi. Gẹ́gẹ́ bí igbákejì ọ̀gá Adio lórúkọ mi. Gẹ́gẹ́ bí igbákẹta orúkọ tèmi ni Jaiye Ajani. Òjó lórúkọ tèmi. Òjó ọ̀dọ̀ àbá. Ṣé wàá rí apá mi tó dàbí kangaroo? Ẹ mọ̀ pé mo lè ṣiṣẹ́ wọ́n ò fi iṣẹ́ ràn yín sí ẹ mọ̀ pé iṣẹ́ ń bẹ lára mi. Abana ọ̀rọ̀ àwọn bọ́ìsì wa ní gáréèjì wa yìí ṣé a ní tètè wá nǹkan ṣe sí kó tó get out of hand. sí Abi sórí ọ̀rọ̀ àwọn guys yẹn kọ́ ni kókó báyìí nsìn ebi ń pa mí tá a bá jẹun tán à sọ̀rọ̀ wọn. Jumi. Mo ń bọ̀. Jùmọ̀kẹ́. Come do káàrò ká sùn kí lára lè fẹ́ mu. Ọkọ mi ẹjọ́ nítorí Ọlọ́run ọbẹ̀ yẹn ò ní pẹ́rẹ́dì nsìn má bá yín gbé wá. Kí ló ń ṣe ẹ̀ náà ṣé omi ṣan ló yẹ kó gbọ́ àná àbí kó gbọ́ bẹ̀ wá. Ọbẹ̀ náà ń bọ̀ ẹ ní sùúrù. Láago mélòó mi ò láìkẹ́ ẹ̀ náà. Mo ń bọ̀ ẹ fi yòókù tó ẹ káàbọ̀ má bínú sí i jẹ́ ká máa ṣọwọ́. Má dẹ̀ là ẹ́ nígbà tí á dún hí ọmọ sàn tó ń kó pọ́npọ́ báyẹ̀ aláìní tìjú ẹ jàre ìyá wa bí mo ṣe ń sọ lọ ẹ wá fún mi sùúrù ẹ padà wá ń rọ̀lẹ́ ilé wa tá à ń gbé leléyìí ọmọ mi òun ló ti mú yín wálé tó bá máa ń sá lọ kò ní mú yín wá sínú ilé tá à ń gbé ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe dúró wájú Ọlọ́run yìí o ṣínṣín kò lè jábọ́ lára mi torí mi náà ṣe ń lọ sàwọn onígbèsè ń gbèsè ni. Pé ẹ máa gbé ìwé ilé sílé àbí tẹ bá ti wá sanwó àwa dáwọ ilé padà. Ìwé ilé bíi báwo kí la gbé kílẹ̀ jù a ṣe máa gbéwèé ilé lẹ̀ lórí pé wọ́n já lẹ̀kẹ̀ ọrùn àbí lẹ̀kẹ̀ dílẹ̀ pé ìwé ilé kọ̀ mo ní pé tó bá di nírọ̀lẹ́ kẹ́ padà wá kẹ́ wá gbowó yín. Yá wa kò lè ṣe kí ni kò lè wọ́ọ̀kì. Wàláì kò lè wọ́ọ̀kì mo bí ìgbà owó mi kúrò mi báyìí lẹ́nìí tí mi bá gba owó mi ní kúrò mi báyìí lẹ́nìí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yín lọ ni. Tí ò bá dẹ̀ ti lè wọ́ọ̀kì ẹ kúkú máa mú lọ. Tẹ̀lé wọn lọ tẹ̀lé wọn lọ́dọ̀ òrùn pa wọn tẹ̀lé wọn kó lọ fọ́ọ̀rùn pa wọn kú sílé. Ọbẹ̀ náà ló rún yìí kó jẹ́ sọ́wọ́ olóòrùn. Aláyé àrò ṣe kí yẹ̀yìn Yorùbá báyìí. Ìkọ́nà ni wọ́n yàtọ̀. Àyẹn ni pẹ́ẹ́nu tèmi náà rùn. Kí ló dé ẹjẹrú ni? Agbóhùn ìlànà kan wá ṣá. Tó bá wùn yín ẹ padà wá rọ̀lẹ́ wa gbòòrò yín tó bá dẹ̀ wùn yín ẹ má padà wá. Àwọn rọ̀lẹ́ jámàlẹ́ ìwọ olóòrùn jàtìjà. Ó ṣe gbogbo ẹni yá ló. Bí ẹnu ẹ dákẹ́ ó fẹ́ lọ gbà yókù tí ó fọ́. Gbogbo ẹ̀ ò fọ́ tán. Amúnibú ni ẹran bí ẹ tẹ́lẹ̀ wọn kó lọ gbà kó lọ dín jẹ. Ayọ̀bámi kí ni wọ́n ń ṣe nílé tó lẹ́sẹ̀ tọ̀tọ̀tọ̀tọ̀ báyìí ṣé o ní nǹkan tó ń ṣe pẹ̀lú láìfẹ́ Mọ́mì ni o mọ́mì mo ń dúró dé wọ́n ní kíyàn ní sùúrù owó ló ń ṣàjọ. ilẹ̀ sọ fún pa máa bẹ̀rẹ̀ exam next week wọ́n ṣàní kí n ní sùúrù. Mọ́mì ló ní kó dúró di next week àbí wọ́n fún aláre ò ní nǹkan kan ṣe tó bá ní nǹkan ṣe ló máa ná ẹsẹ̀ tọ́tọ́tọ́ báyìí. ṣé o bí àrùn mọ̀ ń pa ni tó bá ti dé ẹ̀bìrì lọ́hùn. kí n bèrè lọ́wọ́ wọn mo ti gbọ́. Ẹ wo ẹ dákun ebi ń pè mí o ebi ń pa mí ń tèmi o. Kí ló sọ pé mọ́mì ní kò ṣe. tí mọ́mì bá ti dé ẹ̀bìrì lọ́hùn. Ẹ ń fẹ́ wàhálà nù ilé gbogbo aráàlú ló ń gbẹ gbóúnjẹ mi fún mi o wọn ò fẹ́ wàhálà yín o. Ẹ̀gbọ́n mi kò sóúnjẹ ọkọ fún yín lẹ́yìn mọ́mì ti dẹ́ bá ti ìwẹ̀ à ní fún yín lóúnjẹ. Wọn ló ti gbọ́ yẹn kò sóúnjẹ kankan fún ẹnu lé bá àṣà àbí kí wọ́n ti ń pè é tẹ́lẹ̀ èmi gan ti wá fún ẹ lórúkọ mi báyìí bá Abeni o ti gbọ́ bá Abeni. Nínú ilé yìí bá mi sọ fún pé bá Abeni. Ẹ̀gbọ́n mi béèyàn bá wẹ̀ láwẹ̀ jù ó máa ń jẹ́ kára sá ni. níbo ló ti máa ń gbọ́ àwọn èdè burúkú tó máa ń sọ ìná torí Ọlọ́run wọ́n ní bá Abeni. ìwé ò dáa kólúwa rẹ̀ fọnù kọ̀ dáa eyín ọ̀ máa sá gbogbo rẹ̀ ọ̀ máa sá èbó ń wẹ̀. kò sóúnjẹ fún ẹnu ilé tó bá ti wò ṣé o ti gbọ́. gbogbo ohun tẹ́ ń fà yìí yá lẹ́yìn o èmi ò sọ pé wọn ò ní wẹ̀ o. ṣáà lọ wẹ̀. ọ̀dà bá Abeni lọ wẹ̀. wọ́n wẹ̀. bá Abeni lọ wẹ̀. ẹ lọ wẹ̀.
bá a ṣá wà ṣé wẹ̀ ló wẹ̀ yí báyìí. ẹ dákun sẹ́ wàá máa sọ́lúwa rẹ̀ káàkiri ni ẹ pọ́nra yín lé o. ó yà ó tiẹ̀ yí. èyí ò rí bí báyìí wọ́n sọ pé wọn ò wẹ̀. gbogbo bẹ̀bẹ̀ rẹ̀ díẹ̀ ṣé wẹ̀ lélẹ̀. ẹ dákun ẹ má sọ nǹkan káàkiri o ẹ pọ́nra yín lé o ṣé dandan ni kólúwa rẹ̀ wẹ̀ ni ẹ sì máa rọjú fún ẹ máa rọjú fẹ́. ta ló ń ṣe ẹ abó òun palẹ̀ òun pa gbogbo èèyàn nulẹ̀. apá mi àtomi wọn ń jà ń tó ṣẹlẹ̀ ní pé ẹ wá lọ rè fún mi lóúnjẹ bí ń pa mí. bọ̀dá mi ọ̀bùn tó pín gangan lẹ̀ ń jẹ́. èmi ọ̀bùn. má ṣàwà gangan tó ń sọ pé ìrẹ̀ orúkọ yẹn. èmi ò sọ́ọ̀bùn ìwé ọ̀dà béèyàn bá wẹ̀ jù ara ó máa sá ni. lọ fún lóúnjẹ. bàbá kọ́kọ́ ẹ gbé wá kẹ́ ìṣó. ẹ ti máa lọ́lúwa rẹ̀ wẹ̀. gbẹ́kẹ̀ ìfún ọ̀bùn burúkú tó ṣe rí ó dúdú kò ní gbàsẹ̀. Daddy, bọ̀dá mi dà. kò sí nílé. à ń fẹ́ ṣèké fún yín. pé kí ni. bọ̀dá mi ti lówó wọ́n ti lówó. tí báyìí bọ̀dá mi bọ̀ èmi tọrọ wọn fún mi náà gbà. báyìí pọ̀ tí wọ́n á náwó yẹn sínú ilé ni kò bá dà. bọ̀ ìgbà tí bá rí wọn báyìí bí apalọ̀ máa ti rìn wọn. pẹ̀lú àwọn obìnrin àwọn fẹ́fẹ́fẹ́fẹ́ kàǹpàkàǹpà. pé máa ń jọba máa jókòó lé wọn á round table. I love you. I do this. Ẹ wọ́n pé bọ̀dẹ̀ olóúnjẹ dẹ̀ ni wọ́n ń wẹ̀ wọ́n dẹ̀ ń mí mọ́ wẹ̀ bá àwọn ọmọ àwọn obìnrin. níbo ló ti lówó. ẹ tí ì lọ ni. mi ì tí ì lọ. mo rò pé tí lọ ni mo fẹ́ sáré dọ́dọ̀ ya Sàfú nílé kẹrin ó ní mítìnì àwọn ìyàwó agboolé kan tá a máa ń ṣe. a ò lè lọ. kí ló dé. jókòó ẹ sit down. gbọ́ tí ó sọ tí o ní ẹ̀gbọ́n rẹ ṣe yọ gbọ́ sọ fún ìyá rẹ kó sọ létí rẹ. ń gbọ́ kí ló dé. sọ fún un sọ ìyá rẹ náà ni sọ kọ́ máa gbọ́. wọ́n jẹ competition ni wọ́n ṣe competition oúnjẹ kan ládùúgbò. òun ló máa win ni. wọ́n kú win o. òun ló máa win ni. bọ̀dé bá ń pa wọ́n fún ọ ní owó àtàwọn ẹ̀bùn tó péye àti tó ṣe kíní gan. báyìí pé wọ́n á ná owó yẹn sínú ilé ní kò bá dà bọ́ máa ń rí wọn pẹ̀lú àwọn obìnrin ní bí apalọ̀ wọ́n á máa ṣe yàrá I love you. àwọn obìnrin ọ̀gùn bíi tiẹ̀. ọmọ àrùn ẹ mọ̀ kó dàgbòdè ń wẹ̀ ọmọ àrùn àti. àwọn obìnrin olóòórùn bíi tiẹ̀ wo ni wọ́n lè máa tẹ̀lé àwọn aláìní tìjú ọ̀bùn. ẹ dákun ibo ló ti kásàkásà náà èmi tí mo jẹ bàbá yẹn tó ní mi kí n máa kó bẹ́ẹ̀ káàkiri ni ọwọ́ akó bẹ́ẹ̀ kí ọ ṣe competition àti ẹ̀gbọ́n kó ṣe competition òun ìní owó ló wọ́n ìní sóbìrì lọ́yẹ̀ kọ́ máa kó kì í. àkúkú mọ̀ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n nísìnyí tó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́fà láàrin oṣù kan àfihàn yín létà ló mọ bóyá ọba owó ìyá gbọ̀n lọ́mọ ràn. irú ọmọ wo lọmọ ìtorí Ọlọ́run ọba owó. ni Olúwa ṣe lóore ògo náwó sókè. bá mi ẹ kúlé. mẹlẹ ẹ káàbọ̀ mo ti bọ̀. àwọn tèmi ń gbòòrò ní àìjọ ń gbọ̀n ọmọ náà kan jẹ. pé kí ni. wọ́n ní ohun ìní owó kan sọ ẹgbẹ́ rẹ̀ lókè sọ wo ìsọ̀lẹ̀. tá a sọ fún mi. táàjù aláṣẹ ẹlẹ́rọ lọ́ba. ọ̀gá náà. àbúrò ìjà òní. ọmọ ìbẹ̀rẹ̀. ìyá tó o sì èrè ni. sọ ma ma tó ní àbúrò ni ẹ. abẹ́mọ̀ ẹ máa wọ́n máa ń náà lọ́ọ̀sì orí ẹ bàjẹ́ ni. inú ilé ayé wo ló gbé gan náà. ó fẹ́ fọ́ mi lórí. irú òṣìṣẹ́ wo ló ti wó gan lọ báàkì gan náà. abẹ́rẹ́ yìí báyìí. ó sì mọ̀ bórí ààrẹ kò méjì kan náà ni. abẹ́ máa wòran irú wàhálà wo nílé wọ́n ló lọ competition oúnjẹ nǹkan tó wáyé ẹ̀ wá ṣe ó tún wá lọ ó wá wíìnì ọ̀rọ̀ ẹ wá di olókòkòdókò olódòkòdókò ó tó kó òròkòdókò òrókòdó owó tó tún pa ń bẹ̀ ó tún rí kó wálé ṣé kò kì í ṣe pé. àbọ̀ bò sí tẹ́ẹ̀mí kalẹ̀ ọmọ ìjà. àkókò mọ bí táyì náà ti pa ẹgbẹ́rin dé tẹ́ fi wá pọ̀ síyàn lára bá. orí ẹ ti dà ọdún ọdún àkókò ẹ mọ́tò ṣẹlẹ̀ èmi ń lọ bìtẹ̀mí ẹ̀ mọ̀ gèjì mọ̀ bá ká ọdún tó ṣẹ̀ ṣẹ̀ mọ̀ tó wọlé ẹ̀jọ̀ máa kó pàdé àjẹ yára kọ́ kàn mí ọba ti wọ̀ kó sùn lọ́wọ́ finish that way sọ́kọ̀ olùsùn wọn gbé ọba àṣàwà ní tiẹ̀ náà dùn olùsùn bá àwọn ojú bẹ́ẹ̀ wọn gbé wọn gbé àṣàwà. ọlọ́dọ̀ ọ̀sẹ̀ tí mo dé wáyé. bàbá àjọkẹ́. ìyá àjọkẹ́. kájọ máa yan díẹ̀ lè máa. ìyá mi ẹ dákun ẹ bá ń kìlọ̀ fún tọ́lọ́. amúnibú ni ẹran bí yẹ èyí wọ́n ní o lọ ìwọ̀n bọ́wọ́ tó pa láyé ẹ̀ ò rí mú délé bóyá ní kọ́ máa fẹjọ́ jẹ̀bi bí. ẹ má bínú. ti fọ́ mi lórí ibi tó ti ń ṣe gìrìgìrì arówó tó yẹ kó kó wálé ká fi lògùn ká fi ra panadol. màá ràn wọ́n sí ẹ má wọrí kò sí problem ẹ jọ màá pè yín padà kí ló dé
dáàdi báṣà wà ní. ṣé ló pàdé màtọ́ ọ̀rẹ́ mi tó bẹ̀rẹ̀ sí ní náà wà lọ́nà tó yí mi mọ́lẹ̀. kí lẹ ṣe fún. torí kó sọ pé kì í fẹ́ òun mo dé ní mi ì lè fẹ́ alákọ̀ọ́kọ́ dáàdi kò ń wẹ̀ kò ń fọnu ara ẹ̀ máa rùn mo dé ní mi ì lè fẹ́ ó lè bẹ̀rẹ̀ sí ní ẹ̀ lè bẹ̀rẹ̀ lọ́ọ́ bí sí ẹ̀bí lọ́ọ́ bí sí. bẹ́ẹ̀ ni dáàdi òótọ́ ló sọ ọ́ lóòótọ́ ló tò sí ọ̀rẹ́ pàtẹ́tẹ̀ tí tó ṣe yẹn sọ pé òun ò gbà ó lóun ò lè fẹ́ pé ṣe dandan ni àti ìgbà yẹn bá gbogbo tó bá ti rí wa báyìí nínà ni ó máa ń ná wa lánàá sáré ni dáàdi. ìyẹn bá ṣàwà. dáàdi. ló wá ṣe é báyìí. bẹ́ẹ̀ ni sọ. ṣó ya wèrè ni àtiwọ́ náà. ok. jọ ṣé ibẹ̀ yẹn ló ṣì wà. ó ti lọ bá ìdáde ẹ̀ka tètè lọ pa kó tó sá lọ. ó yá nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ aṣojú èmi pẹ̀lú ẹ̀. Dájọ́ lórí burúkú máa ṣàǹfààní ẹ̀dẹ̀dẹ̀ láì bó ṣe ń jẹun bí ẹ tó fẹ́ kú lọ́la. ṣó mọ̀ mí dáadáa. wọn rí yín o. báṣà wà kí làwọn ọmọdé yìí ṣe fún ẹ. yóò dáa fún yín o mo pàdé rẹ lọ́nà ni mo ti tóòsì rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ń bú mi mo ti ná. gbẹgbẹgbẹ ní sọhùn wọ tóòsì ẹ ṣó mọ̀ mí ṣá. o mọ bí ṣe jẹ́ ládùúgbò. bí ti bó o dẹ. kó tó di pé ọbẹ̀ máa dé mo ṣe máa ṣọwọ́n sílẹ̀ kọ́bẹ̀ tó dé irú àṣà wo pálapàla wo ni. wàá ṣe bàtà tó kún bàtà tó tó. mo ń jẹ polé lórí. má bínú. ẹ lò ṣára yín yáṣá ṣé fẹ́ da tábàkì mu irú fún mi ni ok ẹ ní sùúrù máa pè yín padà ẹ fún mi 15 minutes máa pè yín padà ẹ fún 15 minutes ṣé o fẹ́ kí n ṣó ohun àbí ó dà máa pè yín padà. ṣáwọn bọ́ìsì tún ti bẹ̀rẹ̀ wàhálà. Abana ṣé kò sí nǹkan mìíràn rẹ̀ bí ìṣá kíkọ bọ́ síta kí lọ ra magi tí máa fi sọ́bẹ̀ kí tó dé ẹ ti gbọ́ bẹ̀ kí ló dé ẹ̀dẹ̀ ní sùúrù náà. ṣé dúró náà àdìgbà tí mo ti fẹ́ ẹ ṣé mo bu ọbẹ̀ rí fún ara mi kábàá tí wàá sọ pé wá ń ṣe ọbẹ̀ yẹn lọ́wọ́ máa bù lórí náà. ó lè ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí kò yé mi o. sí tọ́wọ́ tí mo yẹ pé òṣò oúnjẹ ni kò sọ kí ló ń ṣe ẹ̀ yóò lọ bọ̀rọ̀ parọ́ mọ́ mi láì tí kú mi. àdìdé bíbá látẹ̀ ẹ̀kan ibi tá a jókòó sí rèé. mi ò láìkẹ́ alẹ́ ti lápá kí ni problem ẹ̀ ń sìn. ọbẹ̀. Tani. Níbo níbẹ̀? Níbo? Níṣó. Ọbẹ̀ yóò wọlé máa kí. Wọ́n lọ rẹ̀. Passa lá. É o Abeni. Adé ẹ wo Báṣà gbàsẹ́ Oniga wèrè lọ́dún yìí sọ́ọ́rí etí mo fi láìkì Báṣà gbogbo nǹkan ni òfin máa yé le ó ní pé tọ ẹnu fífọ̀ kò sí dandan ọjọ́ mẹ́rin ó lè má fọnu nígbà tí ìjẹ́ kòkòrò ẹnu. kò dáa kéèyàn mọ fọnu béèyàn bá fọnu eyín ọmọ jẹrà béèyàn bá sì ń wẹ̀ àrò máa dípẹ́ta. òótọ́ ni ògbóríkì rẹ̀ ni tipẹ́tipẹ́ bí oko ríro ọkùnrin lọ ké sí rànràn di ìsasùn ọjẹ́ nǹkan rúgudu sẹ́nu mọ́rẹ́. ọjọ́ mẹ́fà ó lè mọ́ wẹ̀ yóò máa rùn nígbà téèyàn fi lọ́ fi ń dà dára. wo ọ̀rẹ́ gbẹnu dákẹ́ jẹ́ ń fẹjú ẹ̀sùn ẹ̀. kí ló dé. Yorùbá bọ̀ wọ́n ní ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú kó yẹrí. ilé tí o bá ti da oró ni. olójú dúdú bíi nànà mù yìí ó bẹ mi jẹ ó wá dá mi. ṣé ẹ dákun àdán lèmi ní ìṣẹyẹlé o. ń gbọ́ kí lọ sí fún. bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀
Kí ni pátá wọn náà wóyè òjè gbájú méjì sẹ́yìn wa ni. Olórí burúkú wo ló gbà lẹ́nu? Olórí burúkú wo ló gbà lẹ́nu? Ọ̀nà mi wọn náà takú rẹ̀. Èmi bẹ̀rẹ̀ ìwà bẹ̀rẹ̀ lọ́wọ́. Kálọ̀nà. Bèrè lọ́wọ́ rẹ tó nà. Ẹ wà kí ló dé tẹ̀yin méjèèjì tẹ̀ ń gbà mí bí ìgbà tí Míkẹ́ àti Ọ̀nàsì ń gbá bọ́ọ̀lù síra wọn. Kí tẹ́ ẹ bá lè sọ ohun tó ṣẹlẹ̀ mo bẹ̀ yín méjèèjì. Ọ̀rẹ́ ni what are we friends for? Kí lajọ́ rẹ fún? Ohun tó ṣẹlẹ̀ báyìí gan ni pé ẹ̀yin gan ni mò ń wá lọ́lé alẹ́ ti lápá tí ẹ ti bàjẹ́. Alẹ́ ti lápá. Mo fẹ́ jẹ́ ká lọ sílé alẹ́ ti lápá ká lọ bá tiẹ̀ jẹ́. Alẹ́ ti lápá wọn. Kí ló ṣe fún ẹ? What have I done for you? Kí ló ṣe fún ẹ? Wo àbáyé rẹ̀ jẹ́ nítòótọ́ lórí burúkú ni. Wèrè ni gbogbo tó bá ti rí báyìí ni mo sọ. Ẹ dùn náà olórí burúkú ni o ṣe rí nǹkan sọ fún yín látijọ́ yìí ni o ó ti ṣe nǹkan fẹ́mi náà rí o ìyàwó ẹnìkan ni mo lọ ká mọ́lé kò sọ́kọ ní ọ̀kadà lóyún ọkọ rẹ̀ mọ́ gbómọ́ lọ ká mọ́lé èmi mọ́ kó di máa ṣe ààbò sí láyé ó ro ẹjọ́ débi pé bó ló ti wí èmi ò sáà tiẹ̀ ọwọ́ ló fi júwe bébé tán fi mọ̀ pé tọ̀ kí n bọ́ yẹn lójú wíńdò báyìí ọwọ́ ẹ̀ mo bọ́lẹ̀ sí. wo wàláì òní la jáwé fún un. ewé la fi dájú ẹ. wo ẹ dákun ẹ bá jáwé tálífù bọ̀ bá ń já ewé bọ̀. ewé lè ṣe tọ́jú. tí ẹ bá. ọmọlé wọn. ó mọ bẹ́ẹ̀. bí bá rí gírígbò ẹ yé ya gírígbò bó bá dògún kó dògún bó bá dìjà kó dìjà. Dàgbòrò alákìjà ooo ẹ̀gùn láti yọ̀nà lẹ́nu. ọmọ ṣe bí ẹni pé wọ́n lọ rí gbogbo nǹkan ọwọ́ ọ̀sọ́ra rẹ̀ di gọ́ọ̀mù ó yà má rí kò ní ta fún. wo má rò pé ológun ọmọ àkàrà ogun ló dúró. jẹ́ sọ kíni kan fún ọ tí irun pàrẹ́ dàbí kíni wáyà tí wọ́n fi sára àwọn bóòmù olórí burúkú ọ̀rọ̀ pọ́lá gidi ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ di kíkan kò ní ta fún. So lele tí mo kọ́kọ́ fún yellow card ni ele kejì tó fi gba red card ni red card lele ìwọ ó tẹ̀ tó bá sọ wèrè mu ọmọ bí wèrè ìjò ní jẹ́bẹ̀ orí tí o tó bá bẹ̀ ṣe ó dẹ̀ kú bínú lọ. bínú lọ bó. òun wá jẹ́ wọ́ríọ̀ ìwọ owó kí n kàn rí ni nígbà tó fẹ́ gbé ọmọbìnrin sọ́wọ́ tó báyìí. ìbọn náà fi pàwé rẹ̀. bó ṣùgbọ́n tí ìbọn náà fi pàwé rẹ̀ olórí ibú wèrè tó mọ orí gbogbo ìwé. Sọ́ọ́rí kò ti fọ́ ẹyin. Bọ̀dá ló tì mí. Bọ̀dá òṣù o, bọ̀dá orí burúkú o. Bọ̀dá tó kọ́ta. Wọ́n máa jọ́ lójú. Tàlẹ́ ni. Bàbá mi sọ jẹ báyìí. Kí ló ń bá yóò tó? Ṣé kò jálẹ̀ tẹ̀lé? Àwọn bọ̀dá tó sáré kọjá lọ sí mi. Kí ni ẹ bá gbà? Ó ní ẹyin nù. Wọ́n tún jálẹ̀ ẹ̀jẹ̀. Kí ló dé tọ́ fọ ìyẹn lẹ́yìn? Àwọn bọ̀dá ni. Àwọn ọmọ ìwọ náà. Ẹyin. Bẹ́ẹ̀ni o ti sáwùú. Bẹ́ẹ̀ni o ti mọ̀.
aládùúrà nìyí ni dákun bá fa ilé yìí. mo dáràn ẹ dákun ẹ má bínú sẹ́yìn lẹni lóró tó gùn yìí. lọ́bìnrin lọ́wọ́ ìjà ẹ̀ lé orí mi burú. kéré ṣe tó bẹ ní jẹ́ gbígbà tí a gbé wọlé ẹ̀yin lẹni gbogbo ní láì ṣe lóró fa mi o yá sáìsì ẹ̀ kò ṣe yà yín. tẹ́bá súnmọ́ mi orí mi burú ni orí mi burú. Kí ló dé? Kí ni? Ó máa sá lọ. Jẹ́jẹ́ mi mò ń lọ àwọn ìyá wa Táńjẹ́lá ló kọlù mí. Òkú ìyá ẹ̀ lọ́dà kó lè dààmú. Ẹ jọ̀ọ́ ìyá wa, ẹ má bínú. Ìwọ tí ẹ sì fi ilẹ̀ náà. Kò lè sá lọ, ilé wọn ló mú yín wá. Èmi nìyá ẹ̀, alẹ́ mi ni mo bí, ilé wa dẹ̀ ló mú yín wá ẹ̀. Tó bá fẹ́ sá lọ kò ní mú yín wálé. Sílẹ̀ àti bọ́ ẹ má bínú. Bá ṣe ń bọ̀ sí i, kírètì ẹ̀yìn kó má sá lọ o. Kò lè sá lọ bọ́ báyìí. Ẹ wò, ṣe rí ọmọ yín. Kírètì ò ti di ẹyin 3 ló fọ́. Tó o bá tún kọ à ń bẹ̀ yẹn, ọmọ sàn tó mú pọ́npọ́ báyẹ̀. Tí o bá tún kọ tí n bá gba etí ẹ. Ẹyin 3 búrò mi lọ jẹ́jẹ́ wa ni. Jẹ́jẹ́ wa lọ tó mú kírètì ẹyin 3 tó mú tó fọ́ tó mú lẹ̀kẹ̀ mi tó jà ẹ̀rọ kó ṣe jẹ́ ni o mi ṣe kọ́ tọ́ra o. Ilẹ̀kẹ̀ ìdí ló já ẹ̀kẹ̀ ìdí wọn ló já bẹ́ẹ̀ ni. Ìdí ni mo wọ̀ sí. Ó bù wọn sọ báyìí ni. Ó bù wọn sọ báyìí. Àyà mo ti fà yín. Mi ò fa ọkàn dì. Ó bù mí sọ ní ọmọ òṣì kan náà mọ̀ rẹ́ bù mí. Ẹ wo, èmi ò sọ pé kò já ìlẹ̀kẹ̀ ọrùn tán fi sídìí àbí ìlẹ̀kẹ̀ ní tán fi sọ́rùn ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ rí i pé mo jáde, mo fẹ́ lọ sin gbèsè lọ́dọ̀ àwọn onígbèsè tèmi náà ni. Ṣé rí kírètì ẹyin 3 tó ló fọ́ yẹn àti ìlẹ̀kẹ̀ ìdí tó já. Kò fọ́ tán. Tí n bá tún gbọ́ há lẹ́nu ẹ. Ó ṣe kankan rárá, ó ṣe rẹ̀. Ọkọlá dúró. Ikú ó ṣe rẹ̀ o. Lásìkò iná ẹ̀kọ́ pa bá ṣáwà. Ọkọlá kí ló ṣẹlẹ̀? Etí ń dùn ọ́, àbó gbọ́ pé mo ní bá ṣáwà kú. Bá ṣáwà kú. Àbí nǹkan ṣe ẹ̀ ni ó dà pé ìlà tó kọ kò jẹ́ kó mọ̀ nǹkan tó ń sọ. Bá ṣáwà lolúwo ló torí ọ ni pé mo parọ́ orí ọ mo parọ́ ọ̀rọ̀ ẹ̀ fún ẹ rí. Mo gbáwájú ilé àwọn bá ṣáwà kọjá ní ìsìn ìrì kókó pé èèyàn kọ́kọ́ kún bẹ́ẹ̀. Sórí rí ò dáa ni. Ògbà tó sọ pé adúrú mi ń parọ́ ó rí ọ ó sì kí o. Bá ṣáwà kú mo sọ pé kú àwọn máa ń parọ́ kú mọ́yàn. Well to well clean ẹ̀kan tẹ́ bá rí bó ṣe ṣe. Dókítà ṣé bá ra nǹkan tí mo ti kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún yín láti bẹ̀rẹ̀. Ìwẹ̀ náà ni problem ẹ̀ ṣe bíwẹ̀ náà la wẹ̀ fún lé ló dákó gbọ̀nrangbọ̀nran ló fi dèrò bíbá yìí. Ọmọ mi ò láìkí omi bó ṣe kéré kò mọ̀. Ṣé rí wọn lómi la máa ń bómi ṣọ̀tà ọ̀tá ayé ọ̀run ògbẹ́bọ lọ́mọ mi àtomi. Ọmọ mi ò láìkí omi rárá bó ṣe lè wò kó kéré mọ̀. Ṣé rí yàtọ̀ sí ètéèyàn máa mú sẹ́nu. Kódà kó run pákó kó fomi yọnu torí ẹ̀ kò kí ń fọ ẹnu. Ìyẹn ò sínú kò sínú ìwé òfin rárá. Ẹ wò madam. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ń tẹ́ bá lè bá mi ṣe fún ẹ bá mi ṣe fún ma. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́ àti wípé a jọ ń sọ èdè kan náà àjọpọ̀ra wáyé ni mo ṣe fẹ́ sọ nǹkan tí mo ń sọ yìí torí wípé ó lòdì sí òfin iṣẹ́ títí wa. Màá advice wípé kẹ́ lọ fẹsẹ̀ lé tó ọ̀rọ̀ yìí. Dókítà. Torí àwa ti wá díẹ̀ títí àárí. Omi ìparun tí ó gbógun ló ṣọmọ mi nìyẹn o. Well, mi ò àrójútu ẹ̀ ní ṣá. Ẹ̀yin náà gbọ́ tẹ̀sán ẹni ká lọ fẹsẹ̀ lé tọ̀. Ibi tẹ́ bá ti ń tọ̀ káàkiri bẹ́yẹ ìjà. Màdárò ìwẹ̀ lásán máa la wẹ̀ fún ló máa dàkú gbọ̀nrangbọ̀nà ṣọ́wọ́ ayé tí wá wà ní ìwẹ̀ ta wẹ̀ fún ni. Mi ò sọ bẹ́ẹ̀. Ká ṣáà gbé ká máa lọ fẹsẹ̀ lé wa káàkiri. Ẹ jẹ́ ọmọ yín lára ni. Ẹ lọ yanjú ẹ ló máa bá wa. Madam Kẹ̀dẹ̀ wa máa wò ó. Ṣé mo pé ọmọ arúmi máa wẹ̀ yẹn ó nìkan ọkùnrin tó lọ rí ọ̀dà fún mi. Ṣé o yẹ kó rí bẹ́ẹ̀ madam? Dókítà. Ẹ wá ní ká máa. Ọlọ́run á fún yín wò. Pé ká ṣàgbé lọ ká lọ fẹsẹ̀ létọ̀ níbi tá a bá ṣe ń rìn káàkiri lórí ẹsẹ̀ ilé àbí àrùn tí ò gbóògùn ló ń ṣe. Ẹ ṣe ẹ kò gbìyànjú. Ó ti dóorùn pààyín ló ń jẹ́ bẹ́ẹ̀ ká máa gbóòórùn wa lọ.
irọ́ kí ló wà bẹ́ẹ̀ tí o ti dẹ̀ kúrò ó ti má wà lára ni. ẹ jẹ́ kó mọ̀ ní. bó ṣe ń pa wálé náà nìyẹn wá jẹ́ pé torí òórùn yẹn nìkan náà ni. ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú ẹ kú ọ̀rọ̀ ọmọ. mo gbélé fojú sìn ọ́ ní ìṣekú pa babaláwo mo gbọ́ dẹ̀dẹ̀ fojú sìn ọ́ ní ìṣekú pa àwọn àgbààgbà ṣe onílé ìṣẹ́mi pẹ̀lẹ́bọ́dé ibi rẹ̀ ènìyàn lọ́gbẹ́mí rẹ̀ ibi rẹ̀ orí kan kú bàbá ńlẹ̀ fẹ́ o bọ́ọ̀ bá ń bẹ lóko kó dé o bọ́ọ̀ bá ń bẹ lódò kó bọ̀ bọ́ọ̀ bá ń lànà tẹ́rẹ́tẹ́ ntolúfẹ́ bọ̀ ṣúre tètè kọ́ wá jẹ́ mi ní òde mi èmi fáyan yíyan mẹ́wẹ́ ìkẹ́ni mo tún dé mo fẹ́ gbóhùn lẹ́nu rẹ̀ ohun dágbé ohun dàlùkò ohun kan náà sì ń jó dídẹ́rẹ́ mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. ó ti yé mi lọ́wọ́ ó yé mi kí n jíṣẹ́ fún ọ̀dà bá mo sọ ọ̀wọ́ owó èmi ò sì ọ̀rọ̀ tí wàá mú un. ẹ̀yin rà wá. ọ̀bọ tí búrẹ́dì ọ̀dà náà ń wì fún pé kọ́ra búrẹ́dì wọ̀ fún ọ ń wì fún. ẹ dákun bàbá ṣé wọ́n ń jẹ slice bread. àánú rẹ̀ ò ṣe mí àánú wọ ọmọkùnrin yìí ọmọ ṣe mí o láìdé búrẹ́dì ní í jẹ ṣó o létí níbi téèyàn ti ń gbọ́rọ̀. méjì ni bẹ́ẹ̀ ọ̀yá wa gbọ́ mi dáadáa o ìyàmọ́dé yìí ń kọ́. ọ̀nbẹ́ńlé ńbẹ́ńlé bẹ́ẹ̀ ni. ó gbúdọ̀ dé ya ìkọ́rọ̀ tó ní. kékeré ni o bàbá bẹ́ẹ̀ bá fẹ́ kó débi nìsí yóò dé ọjà yín pé kò sí owó lórí aago mi kò bá bá wa mi ta wà yìí ní tí àbá wa fi lè débi lónìí bàbá èyí rí mi lọ́la lágbára ọlọ́ ẹ̀ ń wọ̀ débi bó ṣe wọ́ bó ṣe gbé ayọ̀ débi mi. kò gbúdọ̀ kọjọ́ òrọ̀ ọ̀la o bàbá yìí lè kọjọ́ òrọ̀ ọ̀la omi ó padà wá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kọ́ńkọ̀ọ̀kan báyìí sì ní ẹ ṣe omi gbẹ́dẹ̀ ìpẹ́ lẹ́nu ọwọ́ èsì ìpẹ́ ń ṣàkíyàn bàbá yìí lè kọjọ́ ọ̀la ọmọ ṣe o kò burú ṣe ẹgbẹ́ gbọ́. yọ wà yín rà kan níta ní ẹ̀ṣẹ̀ ẹ̀ rà wá o. ẹbí wọn lọmọdé ní í ṣe ni àgbà ìṣe ni àgbà sì ń ṣe léyìí jàǹtó ó ṣe mo dúpẹ́ òde orí kan kú bàbá ń lè fa. ṣe ẹ̀rù ju ayé báyìí abẹ́ẹ̀rí bí ọ̀rọ̀ tí wọ́n wà. bàbá ẹ̀dẹ̀ máa wá wò ó òótọ́ ni mo rìn lọ́sàn-án yẹn ṣùgbọ́n jẹ́jẹ́ tèmi lèmi ń lọ èmi kọ̀ rẹ̀ ewúrẹ́ mi tọ́ so mọ́ mo dẹ̀ kọjá lára ẹ̀ ń tèmi ní o kò ṣe nǹkan kan fún mi mi ò ṣe nǹkan kan fún. padà mọ́ gbé mi ọ̀fun ògbé gbogbo ẹja mọ́rù ń lo ògùn ẹrù bọ́ba àlùbárù ọ̀rùn ó wọ̀ àbẹ̀yàn bá dánwò ó dọ̀rùn alákejì ewúrẹ́ dẹ̀yìn ń pèlè ewúrẹ́ lásán ewúrẹ́ ayé ni wọ́n ti parí iṣẹ́ sí i láà wọ́n ti fi gún wọ́n ti fi ní òòṣà tí wọ́n gbé wọ̀n kùn ló kó wọnú ti yín. ẹlẹ́dàá ọ̀rọ̀ rẹ ò ṣe ń kún un. a bá ń kìlọ̀ fáwọn aláboyún kí wọ́n mọ́ rìn lórùn ọ̀ṣọ́ gbọ̀ngbọ̀n kí wọ́n sì mọ́ rìn láàyè ìdí ọ̀rọ̀ wò rẹ̀. mo wí náà mo àṣewúrẹ́ ló bí àṣewúrẹ́ ló bí mo wí náà pé tí ọmọ yìí ṣe bí ewúrẹ́ ni ẹ wo bàbá ọmọ yìí gbọ́ràn kankan gbogbo tẹ bá ní ọmọ ṣe báyìí òun kan náà ni ọmọ ṣe bẹ́ẹ̀ bá lè kó kómi ibẹ̀ náà ni ó padà sí bí ìwé ewúrẹ́ ni ṣe ń pa pátá láyé paríparí ẹ̀ wá lè gbé bẹ́ẹ̀ ṣe wo kọ́ wẹ́rí kì í wẹ̀. ewúrẹ́ ìwẹ̀. ìmọ̀ ọ̀run kì í ni. òótọ́ ni kò kí ń wẹ̀ èmi ò gẹ́gẹ́ bí ewúrẹ́ dúró ó mọ́ mi lójú mo mọ lójú kálukú bá tiẹ̀ lọ ni èmi ò ta sí ewúrẹ́ ò ta sí mi. sẹ́yìn gbọ́ ewúrẹ́ ọ̀tá sí ọlọ́wà bí ewúrẹ́ kalẹ̀ kọ̀tán. lẹ́bi ewúrẹ́ kalẹ̀ ìwọ ló bẹ ewúrẹ́ tó. lábẹ́ ewúrẹ́ kalẹ̀ ìwọ ló bẹ ewúrẹ́. lábẹ́ ewúrẹ́ kalẹ̀. bàbá ẹ dákun ọ̀rọ̀ yóò ní dàrú gbogbo ọmọ yóò ní di ewúrẹ́ kò sí nǹkan ọmọ yín tí ó di mẹ́ẹ̀ kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ yẹn dákun ẹ ràn á lọ ní àwa ní bàbá àbáyọ ṣùgbọ́n kò tí a lọ́rùn ẹ dákun. ǹjẹ́ ẹ mọ̀ wípé ewúrẹ́ ìwẹ̀. bẹ́ẹ̀ni. béèyàn bá ti domi sí ewúrẹ́ la ìtì ìpasáyé díẹ̀díẹ̀ nù n tó ti mú yín kí mọ́dé ìmọ́lẹ̀ tẹ́ ẹ ti wẹ̀ fún
ibẹ̀ ló ti ṣàgbákò kínní. ṣé mi nígbà tẹ́mi àti ewúrẹ́ òjò fa nǹkan kan pọ̀ ṣé tẹ́mi bá mọ̀ pé fámílì ewúrẹ́ lọmọ mi ṣé mi ò bá filẹ̀ kó máa rùn káàkiri bí òkú ẹjọ́ bàbá ó nìkan lọkùnrin tí mo bí ẹ ṣàánú. bẹ́ẹ̀ sọ bí ìwọ ní oníkan lọkùnrin ọbẹ̀ tó kù òun èso ọmọ ni. ṣé mo lè ṣẹ̀ṣẹ̀ bọ́kùnrin mi ní sin bàbá oṣù mọ́ fún ọ ní kẹ́tẹ́ ìbímọ ọkùnrin ìwé náà ló sì ẹ dákun ìjà fún wa ẹ dákun ìṣàánú wa ọ̀rọ̀ yìí ò ní dàrú ìwé mi lọ yín egbò mi lọ yẹ ṣàánú wa ẹ ṣàánú wa. ọ̀dà ṣé ń wà pé wọn ò méwé mọ́ ni. àbí wọn ò pé wọn ò mégbò ṣé rí ibi tọ́rọ̀ dé dúró yìí ẹ bọ́ kàǹkà tí kakúláyà ńlá lọ rè é gbẹ̀mí wá ti wá ṣèpèsè ẹbọ yìí tán ẹ wà á gbé ó dìkọ oríta mẹ́ta níbi táwọn ìyá mi àjẹ́ wà àwọn ọ̀ṣàlá ń ṣọlọ òṣòlò ń ṣálá àjẹdọ̀ tútù ènìyàn mọ́ bì ẹ wà á gbére bẹ̀ ẹ fẹnu ara yín ẹ fi wúre bí wọ́n bá ti wá gbẹbọ yìí tán o tẹ́bọ̀ fín tẹ́bọ̀ òun dà tó sì yè kóró tó dọ̀rùn alákejì ẹyin á jẹ́ pé ọmọ òun ó ti bọ́ nínú àjàgà àrùn burúkú inú. màá ṣọpẹ́ o ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n lè máa gbẹ́bọ. ìwọ ló gbẹ́bọ kọ́ ọmọ múra bó ṣe kẹ́ ẹ máa múra ìwọ ló gbẹ́bọ ìwọ ló ṣé wọ́n ti sọ pé mi máa gbẹ́bọ kí ni ṣé bí wọ́n ló bẹ́wú rẹ. ẹ ta ló bẹ́wú rẹ àjọ bẹ́wú rẹ ni tó bá jẹ́ wú rẹ ni. ẹ dákun kí ni tẹ́ ń gbà lọ́wọ́ ara yín bí ẹni gbàgbọ́ ọtí. ẹbọ yìí náà ni bàbá. ẹbọ ni. ẹbọ yìí bẹ́ẹ̀ ni. ó yá ẹ mọ orú fúnra yín ṣẹgbọ ẹ mọ. bàbá ẹ má bínú bàbá ẹ má bínú. ẹyẹ má bínú lọ gbogbo tí bẹ́lẹ̀ ọ̀rọ̀ ewúrẹ́ ni. nǹkan tá a kàn fẹ́ mọ̀ náà ni pé ńgbà tẹ́lá máa gbẹ́bọ kàǹkà akámẹ́ni tó máa gbé èmi mọ̀ kóbìnrin òun gbẹ́bọ ni mo ṣe ní àbí. ìwọ ló gbé. nígbà yẹn kó lọ pàdé ewúrẹ́ ọlọ́yẹ kó tún lọ yanjú gbogbo tó kù ni. ẹni tó bímọ rẹ̀ náà ní ọpọ́n ebi wọ ìyá rẹ̀ ìwọ lọ tẹrí sí ló gbẹ́bọ. you see. ẹ lọ rí gbọ́mọ òun wá bẹ́ẹ̀ bá ti gbé dé yàrá torí létùtù tí mo tún gbọ́dọ̀ ṣe fún ìwọ tẹ̀lé mi ká lọ rí pèsè ẹbọ. ọ̀dà ìwọ lọ bá wọn ẹ̀tọ́ tẹ lọ gbẹ́gbọ́ ẹ lọ wọn ṣètò ẹbọ ẹ lọ wọn ṣètò ẹbọ. ọ̀ságbá garigari ọba mákì kùtùkùtù ọba èjìgbò ọ̀dáwọ́dẹ̀rẹ̀ àwọn mójúbíò ọba kí ala òrìṣà o ìwọ láwọ òdẹ́dùgbẹ̀ ọmọ yìí mi ńlá parọ́ gélókò bọ́ọ̀bá ilẹ̀ yìí níjù ariwo ẹkún àtàgé eruku òde gbòǹgbò òde ẹ̀yin olóde o ẹ̀bùn mi lóde lò ẹ̀yin lẹ́gbẹ̀bọ olúgbọ́n láyé olúgbọ́n lolúgbọ́n fi ṣẹ́gun ẹgbẹ̀bọ àrẹ̀ṣà láyé àrẹ̀ṣà ńlá àrẹ̀ṣà fi jàjáyè ẹ̀yin lẹ́gbẹ̀bọ oníkòyí ńlọ oníkòyí fi dákọ́ ní ẹ wá gbẹ̀bọ Àjàní ọmọ rábíàtù. ẹgbójúgbáyà o tó sọmọdé. tọmọ tó yàn yín. tẹ ẹ dúró náà tó bá tó sẹ tó bá gbà fún ẹ níbo ló fẹ́ gbé wá. iye ìyá bá ga wà ní ọ̀wá. ilé náà dà. kò ní dáa fún ẹ kẹ́mi gbẹ́rù lé ọmọ lè wà ní aṣiyèrè lórí ibùkún ṣé wàá pọ́n mi lè wà ní wà ti yá ẹ o wá ní kẹ́mi máa gbẹ́nu lé kò ní dáa fún ẹ. sẹ́ẹ̀rì ohun tí ń kú lé lórí ni. dádì ìwọ olórí burúkú ni bóyá máa ń nà mí ní ẹ bóyá máa ń pàdé mi lọ́nà ọ̀nà mi ní olórí burúkú òṣì. kí ló ń ṣe ẹ má fọ ọkàn máa dọ̀tí ọwọ́ yín ó yá wèrè ni. bí ṣe ń wọ ẹ yìí láyé ẹ tí n bá tún gbọ́ pé wọ́n ń kọjá ó dènà dè wọ́n àbí ó lọ bá wọn gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ tán bá bí pọ̀n rí pọ̀n gbẹ́ ẹ̀ tán bá bí ẹ dáadáa tán bá kọjá kó tún dènà dè wọ́n wàá gbóòórùn ara ẹ̀ ṣọmọ bí ṣe dúró yìí ṣọmọ pé sẹ́ẹ̀lì ń rùn lára ẹ̀ ṣòdì tó bá yẹ pé mi ò jáde ni àtiwá tó ń jẹ ìlẹ́jọ́ máa dé station. ọlọ́run má jọ ìran mi ọ̀sẹ̀ wọn rí. mo á fi lè ṣe lásán ní fún ẹ níjọ́ tó bá tún dènà dè wọ́n. gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ ó yẹ níṣó lé. níṣó lé. dáàdi àti lè lọ ẹ jẹ́ àfúnlóhùn pa síbi. ta là ń pa. ẹ jẹ́ ká pa. tá a bá pa gan ìjọba ò ní gbòkú ẹ lọ́wọ́ wa níṣó lé jọ. ẹ jẹ́ ká pa olórí burúkú àṣẹ kí ló ń wo. má fọwọ́ kan. èmi ọlọ́run o. ọmọ tó ní bẹ́ẹ̀ tí ẹ rí egun burúkú àbí takólé yìí kí ló ń gbọ́ dákun jẹ́ ń gbọ́. alẹ́ ti lápá ìròyìn ló ń gbọ́ yìí ìròyìn ló ń gbọ́ lọ́wọ́ ń jó ayé ń sí ọ́ sọ́ọ̀sì èrè. gbà ẹ bá ti rí ẹ wọ́n ti mọ̀ pa ayé sí ẹ alẹ́ ti lápá ẹ̀dá káyé máa ṣe olúwa rẹ o. nígbà téèyàn ń gbọ́ ròyìn tó ń jó wèrè ni ọ́ ni
alẹ́ ti lápá. wo olóko àjàgbé má tètè kan tẹ̀mí sọ fún yín òní iṣẹ́ rí kí wọ́n kàn báyìí orúkọ méjì fi pèèyàn kan haúsá àti english kí ni bá kò sí kí ni ṣáwà. ìwẹ̀ náà pè bẹ́ẹ̀. wọ́n máa pèèyàn ní bá ṣáwà kò síwẹ̀ arúmi má wẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ inú èdè ń dùn ó dẹ̀ ń jó káàkiri ìgboro. ọlọ́run kàn ṣe láwọ̀ tó dá ní o ọlọ́run ṣàwọ̀ ẹbí táyán ní o. adúmáradán. Màmá kí ló bá dé. màmá ẹ wò ẹ fi sítórì lẹ gbogbo àlọ́ àpamọ̀ ìkò tí ìyá wa kí ló ṣẹlẹ̀ gangan. ohun tí mo wá fẹ́ kẹ́ bá mi ṣe ẹ wá bá mi ní kó ní pápá ìyáká ìwẹ̀ yẹn ẹ bá mi wẹ̀ fún dandan ó máa mọ́ tóní ṣé ẹ lè gbà mí gbọ́ tí bá sọ fún yín pé ó tó ọdún mẹ́ta tọmọ mi ti wẹ̀ gbẹ̀yìn. àbáyéwẹ̀ fún. kò sí ṣòro tó bá ti jẹ́ pé wíwẹ̀ ni kí náà fọṣẹ àti kọ̀ọ̀kan ṣe ń lè tiwa. mélòó wẹ̀. ṣùgbọ́n màmá kí ló bá dé gangan ní kókó. kí ni kókó bíi ti báwo ṣe fi bá dẹ̀ ṣe ń tí mo ràn yín tán màá dẹ̀ fún yín lówó ọkọ̀. màmá ẹ má yẹ ká ṣe yẹn. èwo ni ká. ẹ ká jọ nẹgó ti yé yín báyẹn. ọlágbẹ́yìn kan ládùúgbò ẹ̀ kéèké ẹ máa ń ṣe fún ọ ó ti yẹ bá ti súnmọ́ yín ó ti yé yín ẹ fún wọn 20,000. 20,000 owó kíni nígbà tí òun ṣòkú lẹ́ ń bọ̀ àwẹ̀ òkú àríṣekọ́lá gan-an pàápàá àwọn tó ń wẹ̀ wọn gba 20,000. èlò wa náà gbà. wọn gba nǹkan kan àwọn èèyàn ọlọ́run náà wẹ̀. ìyẹn oṣù làwọn àbí. èmi ò sọ bẹ́ẹ̀. màmá ẹ wo bí ó ti yé yín àwọn ilé ti sọ̀rọ̀ àwọn ọmọ ọba ó ti yé yín báyẹn ẹ fún wa ní 10,000. ó mọ nǹkan tó wà ń bẹ̀ ókè máa fún yín ní 1,000. èlò. kí ni kí tún ni. màmá kí ló dé ṣòwò tó lẹ́tọ̀ọ́ ní 1,000 tẹ́lẹ̀ fún wa yẹn. tẹ́ bá ṣe tán rẹ pè mí. máa ń bí èwo jẹ nìyẹn. jòkó máa màmá òkèèrè wọn yìí ṣe lé máa fún wọn lọ́wọ́ wa. ebi àtọpẹ wálé mi èwo ló ṣì. kí máa kó 7,000 fún wa. èmi ò lè fún yín ju 5,000 naira lọ. kí máa fún wa 7,000. oya o ti láìkí màmá jù. màá bá yín fi 1,000 naira lé torí pé mẹ́ta kó má bàa dájà lẹ̀ láàrin yín ṣó dà bẹ́ẹ̀. 6,000 fáwọn mẹ́ta. owó dà ẹ lọ kó wa. tẹ bá ti bá mi ṣiṣẹ́ ti ràn yín tán ẹ̀yin náà jẹ́rìí mi ẹsẹ̀kẹsẹ̀ kẹ tó jáde no story ni ẹ gbowó yín. ṣùgbọ́n ẹ máa ṣe nǹkan kan fún mi o ṣé mọ̀ pé irọ́ ni yín ẹ má fún lára o ẹ má fún lára o ìgbà yẹn lẹ máa wà níbi tẹ ti máa ń pàdé ra yín tẹ máa bá ṣe yẹ̀yẹ́ wípé ìwọ tó kì í wẹ̀ à ń bọ̀ àwẹ̀ fún ẹ tẹ bá sọ bẹ́ẹ̀ ó máa sá lọ nílé fọ́dún kan o. màmá ẹ wo bí ẹ wò yẹn ló kéré jù àrò mi máa wẹ̀ àwọn tó ẹ mọ sọ́bọ̀ mo mọ̀ ká ẹ lè mọ̀ yẹn ẹ sáà mọ̀ baraka ní kékeré àwọn àdàwà wẹ̀ fún o ti yẹ yín báyìí eléyìí kẹ̀ ó mọ̀ kò mọ̀ a máa wẹ̀ fún tọ́ba tí wọ́n wẹ̀ fún another 10 years ó lè máa wẹ̀ wọ́n máa dán lọ ni eléyìí kẹ̀ ládùúgbò. ìwé ọdún mẹ́ta rẹ̀ yẹn ẹ wá bá mi wẹ̀ dànù bóyá ọlọ́run á gbọ́ kòkòrò ẹ pẹ̀lẹ́ ẹ má pẹ́ o àsìkò tá a sọ ẹ náà. màmá o. ẹ náà pẹ́ sọ. mo jẹ́ bí ẹni ìrìn ọ̀gbọ́n. mọ̀ ń gbọ́. kí ló mọ̀ ń ṣe ọgbọ́n náà tó fi jẹ́ pé bí gbogbo ọba ṣiṣẹ́ tó ń rọ̀ lẹ̀ tá a máa ń wẹ̀ tí òkè wẹ̀ nù. ó tẹ̀síwá àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tí máa ní bá ṣàwà o já lọ wẹ ọ wọn orí òdà lára orí òdà lára ṣé èmi lè ṣe àwọn mi ò jọ lọ. àbí ọ̀rí ni ọ̀rẹ́ mi náà ni. ẹ dákun ẹ ń bá béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀ ṣe rí ṣé téèyàn ò bá wẹ̀ ṣèjọba ó mú yàn ni ṣé omi dá lára lóòótọ́ ni béèyàn bá wẹ̀ jù ara ò máa sá béèyàn bá fọnú jù èèyàn ò máa sá ṣé dandan ni ìwẹ̀ ni ìwẹ̀ ọ̀dà orúkọ ni ó ní. sẹ́rí lẹ́yìn kí n jẹun sẹ́nu mi kí n sì mú mi sí nígbà kí n fomi kára Elédùmarè ò ní jẹ́. sọ́nà ọ̀gá yìí tó wà wẹ̀ yóò máa rùn bí òkú kan. òye ilé ìwòjọ́. àwọn orí tí ó ti fẹ́ kú. abẹ́jọ́ wọ́n ti orúkọ gidi ni o. jámọ̀ sí ẹ̀ka lọ. inú mọ̀ bí ó bá wẹ̀. ẹ jọ ní Ọlọ́run ẹ máa ẹ dákun ẹ. dájọ́ inú ẹ náà sọ fún mi nínú kéèyàn wẹ̀ àti kéèyàn jẹun èwo ló rẹ̀ lọ́rùn jù. bọ̀dọ̀ olójú dúdú ẹ dákun ìwé ọ̀dà béèyàn bá wẹ̀ olúwa rẹ̀ ó máa sá ni. ayé ẹ bá bàjẹ́ ni. báwo bí ìwé ọ̀dà kẹ̀. nínú kó wẹ̀ lẹ́rọ̀ àti káwọn kò tẹ̀lé kí ìwọ wẹ̀ tírú ẹ̀ bá fi lè ń wẹ̀ nísìn báwo la ṣe fẹ́ ráyè ṣiṣẹ́ ti tiwa. ìwẹ̀ 3 years tó wẹ̀ àwọn máa wẹ̀ fún ẹ lónìí. ẹ má fún nǹkan bí ọkọ náà fẹ́ wá. ìdí burúkú yìí. òkú yàrá ju àwọn aláwẹ̀ fún kò irú yìí ọ̀sẹ̀ gbọdọ̀ máa wẹ̀.
Ó ń díbọn ni. Àlàyé dákẹ́ jọ. Mo dára. Eléyìí díbọn ni bọ́mí. Àlàyé farabalẹ̀ eléyìí ò díbọn o. Eléyìí èyí lọ ni o. Wà á mímọ̀. Láṣẹ mo. Ìwọ ló ń pa kò sí tó ṣe é. Màmá eléyìí ń ṣọ́ oúnjẹ. Wà á mímọ̀. Oúnjẹ ló tẹ̀ ṣe pọ́pọ́ mi ni. Èèyàn ní gidi kó kó má lè so ẹ̀ ní. Oúnjẹ ló fẹ́ ṣe. Ó yẹ gbàṣẹ mo. Ẹ bá mi bomi sí lára ẹ bomi sí lára. Ọmọ tó ń ṣe é. Ká bá ti ṣe wọlé sí tó bá ti ṣe é. Ọlọ́run má ṣe dára. Ẹ bá mi sun ara ẹ̀ dáadáa, ẹ bá mi sun ara ẹ̀ dáadáa. Bomi sí. Ẹ rọra ẹ wá omi tẹ̀kù sí yẹn ò ní ìtò. Wọ́n máa dáṣọ pọ̀lọ̀ èèyàn máa ń paláró. Ìwé eléyìí báyìí, ó máa láǹsí ẹ̀ ní bí ọ̀sẹ̀ kan, àbọ̀sẹ̀ méjì, àbọ̀dún kan gan pàápàá. Bàtú ààrẹ. Oya ẹ bá mi pè tó bá ti jẹun sí. Ẹ gbé ká lọ sínú ilé ṣe bẹ́ẹ̀ mi mo lọ́mọ mi. Tó bá ti wọlé tó bá ti jẹun sí ààrẹ máa ya ẹ bá ń gbé ẹ bá ń gbé. Ẹ gbé dáadáa ẹ gbé ẹ má jẹ́ kí lọ. Lórí jẹ́ yóò gbẹ. Ẹ kí ni ẹ jẹ́. Ajani. Ọkọ mi, ṣé kán bẹ́ẹ̀ bú bẹ́ẹ̀ sí? Jẹ́ kó bẹ́ẹ̀ bú bẹ́ẹ̀ sí. Ó dáa, ó fẹ́ jẹ ẹ̀bà. Ṣé kó lọ bẹ́ẹ̀ sí rẹ̀sì? Ó fẹ́ rẹ̀sì, ṣó máa jẹyán? Ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́, mo ti ń pọ́n ẹlẹ́jù lórí gbogbo ọ̀rọ̀ yìí o. Ó dáa, má bínú. Ìwọ náà ò rí pé bá ṣe jọ súnmọ́ra wa yìí òórùn ẹ̀ ṣe gbọ́ ká nígbà kan ni èèyàn ò lè gbé orí ẹlẹ́sẹ̀ báyìí ó wà máa bu tì ní. Mami ẹ̀yin ni o. Èmi ni mo fà kí ni. Ẹ wo bóyá ń ṣe yóò tẹ́ mi lọ́rùn ẹ̀yin ni o. Bíi ti báwo. Ẹ̀yin ẹni káwẹ̀ fún ẹ wo bó ṣe ń ṣe. Ìgbà tí mo ní káwẹ̀ fún kọ́ ìjọ́ wo nìwẹ̀ ń pa ọmọ àbí wọ́n ti rí ibi tó ti gbọ́mọ wọn bá lù ẹ̀ tó torí pọ́n ní kọ́wẹ̀ fóun tó dákú rí. Ẹ wo màmí tó ń ṣe yóò tẹ́ mi lọ́rùn ẹ yẹ ká máa gbé lọ sí hospital ara mi ń já ẹ̀rù ń bà mí. Hospital. Ẹ ṣe ẹ kó àtótónu ó jẹba jẹ́ kí n sọ nǹkan kan fún un ṣórí pé tó àná tí ó bá tó ẹ jẹ màá ní fún ọ lọ ṣe irú ẹ̀mí yìí sí fún ẹ. A máa ń pọ̀rọ̀ yìí lówó ó máa ń la ronú kẹ̀. Màmí. Dúró ṣé o fẹ́ lọ sí hospital lóòótọ́? Ẹ jẹ́ máa gbọ́ ọmọdé lọ sí hospital. Ó ti tó mo ti gbọ́ ẹ ṣe. Ṣé ká gbé ẹ lọ sí hospital? Ṣé wàá jẹ iyán pẹ̀lú ọbẹ̀ òṣìkí tó dọ́ṣọ̀? Mo máa ṣe nǹkan láyé mi o. Mo máa ṣe nǹkan èmi ò máa mọ ibi tí wọ́n ti ń wẹ̀ fọmọ tó máa ń di làkúrè gbé o. Ibi orí bí sílẹ̀ ti ń ṣe èèyàn báyà tèmi ń jẹ́ ìlú ń bà mí. Ẹ jẹ́ máa gbé lọ sí hospital.